Anjori, how many to my con? Orúkọ mi ni Kashope Idiagbon. I graduated from the Lagos State University as the first-class accounting student. Láti kékeré mi ni mo ti máa ń dream big. Èèyàn bí Ọmọyẹlé Sowore ni mí. Mi ò ní láti kọ́kọ́ contest fún councillor kí n tó lè contest fún president. Hello, Sunji. I dey road. Rárá, ẹsẹ̀ kọ́ ni mo fi ń rìn bọ̀, orí ni mo fi ń rìn bọ̀. Kí ló expect kí n fi máa rìn bọ̀? Mo ti ń bọ̀ jọ. Mo ti ń bọ̀. Mr. Kashope, you are very brilliant, I must tell you. Thank you so much. And with what I'm saying here, I think you're qualified for the job. Oh, wow. Thank you so much. You're welcome. Thank you. Kí má waste the time we ṣe mọ̀ pé ẹ̀yin first class báyìí. Ẹ ò lè wá feel pé company wa lè fi bẹ̀rẹ̀ pẹ̀lú yín. Cherry nǹkan tẹ́ bẹ̀rẹ̀ yẹn. In fact, I was expecting the company to propose a particular amount pé iye báyìí ni àwọn máa máa san fún mi monthly o. But since they ti bẹ̀rẹ̀ question yẹn lọ́wọ́ mi, you know, just like you said, pé first class BS in accounting, Lagos State University. Ìpè bí èlò ni mo feel pé mo lè máa gbà as salary. It's not bad. Tẹ́ bá lè bẹ̀rẹ̀ pẹ̀lú mi pẹ̀lú 1.5 at least to start with. Yeah. Oh, ẹ wò pé mi ò ní working experience. That's not a problem. Tó bá yẹ pé yẹn ni because of that, you can start with 1.2. Mo dẹ̀ sure pé tí n bá fi máa ṣiṣẹ́ bí oṣù méjì sí mẹ́ta, increment máa dé bá salary mi because ẹ̀yin gan máa mọ̀ how competent I am. Do you get? So that's it. So 1.2 is not bad for a start for a fresh graduate, first class BS in accounting, Lagos State University. Mr. Kashope, I get you. I understand you. Sherry, ẹni tó wà ní position a fẹ́ employ fún tó wà ń bẹ̀tẹ̀lẹ̀ 250,000 naira and so far. That's so ridiculous. No, but with your qualification, I love everything I'm saying here. I love it, and I would really be pained about losing. I can talk to the management. Okay. We'll discuss about it, and I had 50,000 naira for you, so that's 300,000 naira. 300 what? 1,000 naira. 300,000 naira. Ben. For a first class BS in accounting, Lagos State University. Are you joking? No, ma'am, are you serious or you're joking? Because I don't get it. If I'm asking 300,000 naira for me as salary. No, that's so ridiculous. But you for me. Oh, you don't know. I'm a married man. Mo de ma bímọ. Yes, èmi náà ma bímọ. Ẹ jọ̀ọ́, ṣé 300,000 naira ó ní mo fẹ́ fi bọ́yàwó àtàwọn ọmọ? Ìgbà wo ni mo fẹ́ ra mọ́tò? Ìgbà wo ni mo fẹ́ kọ́lé? Ìgbà wo ni mo fẹ́ ṣe gbogbo nǹkan tẹ́gbẹ́ ń ṣe? Ẹ wá sọ pé fẹ́ máa san 300,000 naira fún mi lóṣù. Owó kí ni? No, I don't get it. No, Mr. Kashope, I understand your plight. Àmọ́ ṣe rí one point kí ni kan tẹ́ ìfura yín dárúkọ. Èmi tí mo jẹ́ manager ilé iṣẹ́ yìí, mi ò gbà o. And I don't think they will pay me that in the next 2 or 3 years. Ẹ ṣe máa gbà. Ẹ lè gbà now. Yes, ẹ lè gbà. Ẹ jọ̀ọ́ kí ni qualification yín? No, I'm asking you kí ni qualification yín? You see, ẹ lè sọ̀rọ̀. Ìgbà tó yẹ pé a ti mọ orú yín, àwọn tó máa ń fi school start tó máa ń fi bẹ̀rẹ̀ iṣẹ́ tí wọ́n á sọ pé kò ní jọ secretary, kò ní jọ cleaner, kò ní jọ kan náà máa ṣe ń bí. Wọ́n máa ń sọ fún wọn pé kò máa lọ sẹ́kọ̀ọ́ àgbà máa ṣe part time bóyá ẹ máa ṣe ending from ending náà lè sọ pé ló gba direct entry kó fi lọ sí university àbí nǹkan tẹ́ padà ṣe kọ́ nìyẹn because I'm very sure pé tí o bá ń ṣe bẹ́ẹ̀ ni ẹ ní máa fi rú owó bẹ́ẹ̀ lọ mẹ́ máa mọ value ara yín ẹ ní máa sọ pé kí ni give me my this thing, give my CV kẹ́ tó pack ẹ̀gẹ́ mi gan ti ready láti lọ mo ti ready láti lọ it is so ridiculous
So ridiculous. The company yín mú. So èmi 300,000 naira. Look at them. Torí ẹ̀ náà the company yóò ṣe jù báyìí lọ. Rubbish ló ṣe yẹn. I need to be honest with you. Ọ̀rẹ́, òṣì burúkú ló ṣe yẹn o. Òṣì ló ṣe yẹn. Mo ní láti jẹ́ kó mọ̀. Kí ni gbogbo rubbish yẹn náà? Wọ́n fẹ́ ní 300,000 naira. Kó o tẹ ẹ̀rọ pẹ̀ méjì, ó dẹ̀ decline náà fáwọn bẹ́ẹ̀ yẹn. Kí ló ń ṣe náà? Èmi ló ń sọ̀rọ̀ síbẹ̀ yẹn. Kí ni mo ti sọ? No, èmi ni wọ́n offer ní 300,000 naira. No, that's so ridiculous. Pẹ̀lú qualification mi. Lagos State University graduate. First class. Accounting department. Wọ́n wá offer mi ní 300,000 naira monthly. Owó kíni? Owó gúgúrú àbówó ẹ̀pà. No, I don't understand. Ṣé owó gúgúrú àbówó ẹ̀pà? Accounting mà ni mo study. Bóyá o mọ̀. Very soon I'm going to become a chartered accountant because mo fẹ́ parí ICAN mi. Yes. Because for now, I'm a certified accountant. And very soon, I'm going to be a chartered accountant. So, but what was it? One family, 300,000 naira. No, it's so ridiculous. It's so ridiculous. Ogbo iti mo ngba 150,000 naira. Tí n bá rí 300,000 naira bó ṣe fẹ́ fún wo. Màá fò mọ́, màá bẹ̀ mọ́, màá dún ní nípa. Ó wá fi 300,000 naira ṣakọ. Ó dẹ̀ lówó lọ́wọ́. Ìyà ń jẹ o. Tuji, wait. Èló ló sọ pé ń fún yẹn náà? 150,000 naira, of course. 150,000 naira. Yes. Pẹ̀lú ìyàwó, àtọmọ méjì. Of course. How you coping? Báwo ló ṣe cope? Nítorí mi ò kọjá àyè mi ni now. I'm actually cutting my coat according to my size. Mi ò kọjá àyè, mi ò fọwọ́ mi fa nǹkan tọ́wọ́ mi ò tó now. Imagine, you wan cut your coat according to your size. Èmi ò ní size. Yes, because èmi ò ní size. Òun wò mí báyìí àbí? Òun wò báyìí pé mélòó lára mi pé èmi tí mo ju chinchin báyìí lọ. Mo lè kéré lójú, but mo dàgbà síkùn, mo tóbi sínú. I'm so broad, I'm so wide, I'm so large. Ọ̀rẹ́ dákẹ́, ibo ló tóbi sí, ọkọ̀ ló tóbi, ṣe bí gbogbo ẹ̀ náà rè. Gbogbo ẹ̀ no, lójú inú ni o. Tó bá lójú inú, wàá mọ̀ pé gbogbo ẹ̀ jù báyìí lọ. Torí ẹ̀ náà, I wouldn't blame you. It's true though. You're cutting your coat according to your size. Look at it. O ti rí, o ní kíní fún ọmọ lára tí pé kò ṣe kíní. O ní nobody tó wáyé pé wọ́n fún ẹ ní good salary ni wọ́kọ̀ wà lè wọ designers wà lè ṣe kiri èmi kan tí mo jẹ́ kiri kan mo jẹ́ pé ó rí ni ó ní mo dájọ́ bọ́ suit ẹyọ kan yìí òun náà ni mo ní òun dẹ̀ mo fi máa ń wáṣẹ́ kiri so that's what I'm saying 300,000 no economy wa no sọ fún mi kí o tó wọ mọ́tò kí o tó ṣe kiri and pẹ̀lú qualification mi jọ ṣé màá ti sọ pé mo fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́ wọ́n ní fún mi ní official car to start with ọ̀rẹ́ ṣòro wọ́n ní fún mi ní fancy apartment kí n máa gbé. Well, it's fine. Ní tó yẹ kémi ṣe inú ayé ẹ àsọ̀rẹ́ gidi mo ti ṣe owó tí mo fẹ́ fún ẹ yìí tó bá já nǹkan ni mo pè wá láti jẹ rófà tí wọ́n fún ẹ yìí wọ́n máa fẹnu gbolẹ̀ wọ́n máa dúpẹ́ lọ́wọ́ mi ni àmọ́ kí ló fi san fún mi ó fi bí sán lóore ni ó ṣe gan-an Ọlọ́run á fàbùkún mọ́ èmi ní kóòtù tèmi ó ṣe bákan torí mo lọ sí ìrépolè àbí àwọn tó lọ sí ìrépolè wọn ń ṣoríire àbá àwọn tó jọmọ poli wọn ò ráyé wá àbí ìwọ tó ní PhD. I only stated the obvious. It's fine, it's okay. Ó ṣe my dear brother ó ṣe gan Ọlọ́run á fàbùkún mọ́ níwọ̀nba you can go. Wẹ́ẹ́ fẹ́ san èwo ìgbà ọ̀lẹ́ fẹ́ lẹ́ ń plan àti san. Tí ọkọ mi tó bá dé ó máa wá rí hopefully àti ẹ̀sìn ní change díẹ̀ lọ. Wàhálà ojú ọmọ tí mo like ni. Ẹ ṣe gan ni sir ẹ ṣe gan. If there's anything tí ọkọ ẹ̀ ń jọ láìnú ilé ìwọ ni. Ẹ ṣe gan. Mẹ́wàá tí máa wá like èèyàn náà ó máa ń ní time tí máa ń switch likeness ẹ̀ sí hatred o tí máa fi switch ẹ̀ báyìí ó máa ń terrible ni o and we are very close to it. Látijọ́ tí mo ti kọ́lé mi ò gbágbó mi ò gba làpọ̀ mo ń làágùn báyìí ó tó yẹ kí n fi jẹun gbogbo táìmì àdúgbò sọ pé ẹ̀rù mo ní mo mọ tí mo ń fara ṣe ni mo fi kó gbogbo owó jọ tí mo ṣe ẹ pé mo ṣe jágẹ̀jẹ̀gá náà ni kò ṣe pé bá mo ní plan kankan tó bá ṣe ń dọ̀bì kan nílẹ̀ mọ́ra bí bàtà ń join nǹkan mọ́ra wọn ni mo fi ṣe gbogbo nǹkan tí mo dẹ̀ ṣe mo ń ṣe torí kí a máa jẹ mí lọ́jọ́ alẹ́ náà mo ti wá súnmọ́ mo wà ń táìmì ìrọ̀lẹ́ báyìí ọkọ ẹ fẹ́ máa fìyà jẹ mí. No even done kò ń ṣọ̀rọ̀ ẹ̀bẹ̀ ẹ wà nulẹ̀ ẹ sanwó lé ṣó ilé tó wà yìí ṣé wọn jẹ mí lówó wá wí kiri náà kò sẹ́nibọ̀dì máa kọ́ wà nulẹ̀ ó jẹ mí lówó 2 days 15,000 wàhálà mo gbé lọ court mo ná 600
kì í ṣe pé mo ná 600 lásán mo dúró court adájọ́ dájú ẹ̀ báyìí mo gbọ́ ẹ̀wọ̀n tí wọ́n fi sí báyìí mo make sure pé mo lọ 3 times mo make sure pé ó wà nínú ẹ̀wọ̀n yẹn ká máa sọ pé 3 months yẹn kọ́ ló wá ń dùn mí o onígbèsè mi ó máa ní manners ó lè jẹun lówó 10 years pé máa bá yín ṣe lásán báyìí àti sin lówó ara máa ní ẹ̀yin náà bọ́n ló búkú eléyìí gbèsè nígbà tí wọ́n ti yọ àlàáfíà wọ́n ti yọ àlùbáríkà kó lára ìgbà tó ń gbẹ báyìí wọ́n ti fi kọ̀ọ̀kan ní wọ́n ti fi gbogbo àlùbáríkà rẹ̀ kúrò ẹ olóbùkọ ọkọ ẹ̀ka ṣọpẹ́ tí ò ní ṣọpẹ́ tó máa fi jáde láì kò tí ì rọpẹ́ ṣe náà báyìí tí ò bá rọpẹ́ ṣe ní èjì ìgbà ló fẹ́ ṣọpẹ́ kí máa bí lè owó kó máa jágbe mọ́ mi tó bá bí ọkọ ẹ̀dá ní. òun náà ló dé mo sọ pé ó máa ní èsì ayọ̀ fún. thank God pé bóyá bọ́ iná sí kì í ṣe pẹ́lẹ́dẹ̀ ẹ̀ ń gbọ́ o ìwọ ló ń gbọ́ fúnra rẹ̀ o tó bá bí ẹ̀dá torí kan tí bàbá ẹ̀ ṣe nìyẹn tí wọ́n ṣe kọ́lé níbi tó máa fi lélẹ̀ fún ẹ ìwọ mo bá tó bá bí ẹ̀dá ọ̀sẹ̀ yìí kó délẹ̀ mo arrange àwọn lawyers tó máa bá mi rán ẹlẹ́wọ̀n collectively wọ́n bá mi tiẹ̀ sínú ẹ̀wọ̀n báyìí ni àwáyé má ra lẹ̀ débi tó fẹ́ kọ́lé àwáyé má ṣe nǹkan tó dáa bàbá ẹnu sáré ló ń wísù sí ó lò sí. ok kó máa bú mi kí n máa dákẹ́. kò sọ̀rọ̀ òun kó mọ̀ sọ lẹ́kọ̀ọ́ ẹ pé tó bá ti rí mi ó máa ń bú mi na ó wá ṣe opposite nsìn òun pọ̀ èmi ló ń pòṣe fún ó sọ ẹ̀ lè gbé. rárá ó ń go through a lot ní ẹ̀yìn kọ́ ló pòṣe fún. You are saying it's going through a lot. I'm go through a lot, sir. And go through a lot. Bẹ́ẹ̀ni, sir. On go through a lot. Bẹ́ẹ̀ni, Ló ṣe ń pọ̀ ṣe fẹ́ mi. Ẹ má bẹ̀rù, sir. Àtọ̀ntọ̀ ń go through a lot. Torí kò lè máa go through kó má tẹ̀lé ẹjọ́ ń lọ náà ni. Bàṣẹ jọ ń go through a lot àti wọn náà. Àtàwọn tó gbọ́ sí pé ń go through a lot. Yàtọ̀ sí mi tí mo ń sọ yìí. Ogun ló máa pa ní. Sir, ẹ má bínú. Okay. Ayé máa sàn. Okay. Tó bá bí ayé dá, ẹ má sanwó mi. Ìwọ ṣe bọ́wọ́ náà bá ti sọ̀rọ̀. Báwo níbi tó lọ? Ṣé Ifá wọn fọ rẹ̀? Ifá wọn fọ rẹ̀ o. Ifá wọn ò fọre rárá àti rárá ni ṣùgbọ́n ẹni tó ṣe nǹkan tó dùn mí léni jù Túnjí ni Túnjí máa ṣẹ̀ mí o Túnjí máa ṣẹ̀ mí ó ṣẹlẹ́dàá mi o nǹkan tí Túnjí ṣe fún mi ní ẹni ó máa dùn mí o ó máa dùn mí ó dùn ẹlẹ́dàá mi o. Báwo ló ṣe máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn ìgbà tó mọ̀ pé kò sí iṣẹ́ pé kò sí vacancy pé tó fi stress ẹ̀ pé tó fi stress ẹ̀ tó yẹ kó máa wọṣọ ó lọ ìgbà tó mọ̀ pé kò sí kọ̀ọ̀kan pé tó fi wá mú ẹ ṣeré kó dà náà kó dá. kò kúkú ṣe pé bóyá pé wọ́n ní ìdèyàn. Kí wàá ló ṣẹlẹ̀. bọ́ ìgbà tóun mọ̀ pé nǹkan tó máa ṣẹlẹ̀ nìyẹn ipe kò ń ṣe bí irú èèyàn bíi tèmi náà need kó bá ti má pè mí. Irú èèyàn bíi ta ló ń wá. Ó ṣe babe ó ṣàmọ̀ qualification mi. Of course first class graduate I know that. Babe ìwọ kò gẹ́ẹ̀sì iye tí wọ́n sọ pé àwọn fẹ́ máa sọ fún mi as salary. Ọkọ mi pẹ̀lú bọ́rọ̀ Nàìjíríà ṣe ń sọ ń sìn yìí àti wípé ìwọ gbọ́mọ̀ kan máa avoid ẹ̀yin first class graduate wọ́n máa avoid yín bọ̀ pé wọ́n fẹ́ gbà ẹ́ síṣẹ́ pé o ò lè experience kí wọ́n tiẹ̀ fi gbẹ́ sí ṣe anyway bóyá bí 150,000 tí wọ́n dẹ̀ gbìyànjú. ìbí náà kò sọ ni pé ó tiẹ̀ pọ̀ ju pé 150 as ẹni tí o lè experience àwa rírẹ̀ rẹ̀ bóyá 100 ó wá kéré jùlọ láyé yìí ṣá ní 80,000 ó gbọ́dọ̀ gbà jù bẹ́ẹ̀ lọ less than 80,000 tí o lè experience less than 50,000 ló burú jù maybe 80,000 lọ́yìn so 80, 70 I think it's still manageable ìlú gbọ̀ngàn lówó lé wa ṣùgbọ́n oye tá a jẹ ládùúgbò ọmọ tó bá tiẹ̀ yín gba 80 pé after 6 months wọ́n tún máa increase ẹ̀. So 150 to 100
80. 80. Ó wà okay fún first class graduate. We are kò gbọ́rọ̀ first class ló ó wà okay o. Wọ́n gbìyànjú. No experience. Ṣọ́mọ yẹn náà. Good course. Accounting. Account manager. Yes. So tó bá san 150 to 100 ó wà okay. Kò bá dùn. University. Ọkọ mi kò síṣẹ́ ń ta. LASU. Etí èlò ló fi ìlú ẹ gangan 20,000. Èèyàn burúkú ni wọ́n. Èèyàn burúkú ni wọ́n, èlò ló fi ìlú ọkọ mi. Less than 50 yẹn. Tó fi lè ṣe báyìí, ó dùn ẹ̀gbọ́n. 70 not wà okay. A kì í ṣe pé 70 yẹn wà okay o. But ó máa ti jọ́ tó ti ń di CV kiri tó rí ṣe. Jẹ́ máa ṣe o. Penny the time tí mi à fi yọjú ó mọ̀ wá tó fi máa build CV ẹ lọ pé experience gbogbo iṣẹ́ tàdé wá sí wọ́n máa bèrè work experience ó yìí wá okay bon 40 tó fi lò ẹ̀yìn less than 50,000 it's a no for me ọlọ́ọ̀nì jẹ́ mi bá máa bú ẹ̀ máa gbé ẹ ṣépè tó bá ipò gbà ni but ẹ pé bí 100,000 ni fún mi lómi. Omi pẹ̀lẹ́ wọ́n understand pé ó ti ẹ̀ go through a lot lẹ́ni. So 70 mo lè gbà bí? Babe 70 yóò kéré jù o. Less than 50 ni mi lè gbà. Less than 50 ni o. Wo ó jẹ́ bóyá kò pọ̀ wọ́n padà tó bá lè increase ẹ̀ láti 40 yẹn sí 60,000. Jẹ́ ká manage ẹ o. Ó ṣe kò ṣe nǹkan bọ́ọ̀lù oṣù fún wa o. Doyin. Báwo ni? Má bínú pé mo dá ẹ dúró. Mo tún sọ̀tì àwọn owó kan nílé ni. Ó láwọn owó kan tí mo fẹ́ fáwọn èèyàn kan náà bí almost bí 3.5. So ìyẹn mò ń sọ̀tì nínú. Ìyẹn mò ń sọ̀tì nílé pẹ̀lẹ́. Yes sir. Okay. Wo owó tó wà nílẹ̀. Mo fẹ́ kó wọlé tí náwó ṣe tó bá like mẹ́. Ètò bá ipò like fẹ́ kó náwó ṣe. Ọmọ tó mọ owó ni ẹ. Ọmọ tó mọ owó. Mo kàn ní kó náwó sí, ó dẹ̀ ti kó. Àfi gbà tó ti mọ̀ pé ọ̀dọ̀ ẹ ló ń bọ̀. Pẹ̀lẹ́ má ìdí à. Àmọ́ kí lẹ fẹ́ kí n bá yín rà àbí kí lẹ fẹ́ kí n fi ṣe? Well, meanwhile, let me go straight to the point. Mi kì í kọjá àyè mi. Dó mi wà nulẹ̀. Wà rí pé mi ò níyàwó. Àwọn ọmọ mi ti dàgbà. Wọ́n ti wà láyé wọn. As big as this compound is, èmi lọ́lọ́run jogún ẹ̀ fún. So by that, mi ìran ẹni iṣẹ́ kankan pẹ̀lú ọwọ́ ẹ̀. Mo fún ẹ. Ẹ fún mi. Àjàṣe. Landlord. Ẹ ṣé gan ni sir. Pẹ̀lẹ́. Mo appreciate. Pẹ̀lẹ́. Ẹ ṣé gan ni. Meanwhile, I have other name tí ẹ mọ̀. People call me Ajishore. Ojúmọ́ kan ọ̀rẹ́ kan ni. Ọlọ́run kó ràn án lọ pẹ̀lẹ́. Ẹ ṣé gan ni Now, sir. let me go straight to the point. Ṣorí, mo ṣàkíyèsí pé things is not going on well for you. Nígbà tó ń la ìṣòro kọjá, ìwọ dẹ̀ kọ́ ló ń la kọjá. Ẹni tó wà pẹ̀lú ẹ̀ ni ogun fẹ́ máa gbanú ayé ẹ̀ wọnú ayé ẹ̀. Mo fẹ́ já ẹgbà lọ́wọ́ ẹ̀. Kí ìyá ẹ lè dópin. Má já. Báwo ló ṣe máa feel tó bá bọ́ta nú ilé ìsìn? Táwọn èèyàn pàdé ẹ lọ́nà kan ṣe ẹ pẹ̀lẹ́ mà, my landlady, ẹ pẹ̀lẹ́ mà. Báwo ló ṣe fẹ́ feel? Kò yé mi bẹ́ẹ̀. Ó ṣe. Èyí tí mò ń try láti sọ ni pé bó ṣe rí wo rí ẹ sísí ó jí ṣùkú for 2 months. Èmi mo kọ́kọ́ fi pé irun yìí pé wọ́n ni. Ìgbà tí wọ́n lọ bá woman hairdresser pé ẹjọ́ tí wọ́n bá fẹ́ ṣe ṣùkú èlò ni wọ́n ní 200. Ó ṣe 200 for 2 months.
tó bá dọjọ́ Thursday ó máa pé 2 months and 1 week tó ṣe mo monitor ẹnu lẹ́yìn kí ló le tó bẹ́ẹ̀ meanwhile bọ̀bọ́ yẹn tó jẹ́ tí wọ́n rò kọ́kọ́ ẹni yẹn kò mọ̀ o àgbélébù tọ̀dọ̀ tí ẹni yẹn o bọ̀ mo fẹ́ kó bọ́lẹ̀ ní àgbélébù ó mọ̀ pé ó lè apá ọ̀tún tó sì bá pé ní mo fẹ́ kí wọ́n ra bọ́lẹ̀ lórí àgbélébù yẹn fúnra rẹ̀ bí ó lè apá ọ̀tún rẹ̀ bóyá ìsọpọ̀ máa pàdé price kò kàn bọ́lẹ̀ kó máa bọ̀ lọ́dọ̀ mi mo fẹ́ máa tọ́jú ẹ̀ I want to take care of you. Kí ló ṣẹlẹ̀? Mo gbà tẹ́ ti ṣàlàyé ni mo ṣe ní kí kọ́kọ́ kólẹ̀. Okay. Ṣé rí nǹkan tẹ́ sọ yé mi o àmọ́ kò lè possible. Ṣé rí bẹ́ ṣe ń wò mí mo ní tẹ́lọ́rùn gan ni o. Àṣẹ rí ọkọ tẹ́ ń wò mí pẹ̀lú yẹn àtijọ́ jìyà dáadáa so gbogbo kékeré tó ń rí ó fi ń tọ́jú mi ó dẹ̀ tẹ́ mi lọ́rùn mi dẹ̀ ready láti fi sílẹ̀. I wish I can see your mommy to explain. Ìyá ń jẹ báyìí ó dẹ̀ sọ confidently pé ìyá yẹn tẹ́ ẹ lọ́rùn. You are the first person tí màá gbọ́ láyé pé tó ń confirm pé ìyá tẹ́ òun lọ́rùn. Torí pé mo mọ̀ pé yìí máa dà ní. Lágbọ́rọ̀ lọ. Okay, má bínú. My bad, sorry, my bad. Now, Ele, let's do it like this. I put this. Put this. I'll give you everything. Landlord. Yeah. Ẹ ṣé mo dúpẹ́ àmọ́ mi ò ṣe. Ẹ bá fi 1 million naira lẹ̀. Mi lọ́kọ mi filẹ̀. Ẹ ṣé gan ni. Áńgẹ́lì tó yọ shape di ọmọ yìí. Try. Kò lè ní hips problem lọ́jọ́ iwájú bẹ́ẹ̀. Something very circular. Ọwọ́ mi àbá. Mo ń gbọ́ kíní kan létí mi. Mo ń gbọ́ ohun tá à ń wá létí mi. Something like ṣùkú. No problem. La. Rubbish ò nìyẹn. Kì í fọkọ mi lẹ̀ torí pé lówó òṣì kan. Dáadáa. Ta ni ẹ? Ta ni? Doyin báwo ni? Doyin what's up báwo ni? Ṣé wàá pa? Mo wà ilé. Okay. Káṣọpẹ́ ńkọ́ torí mo ti ń try láti pè severally ó kàn ring ní kò pick call látìgbà tó ti kúrò lọ́dọ̀ mi lánàá so mo ní kí n kọ̀ wá check ẹ̀ kí n béèrè bóyá ó wà okay or is there any problem? There's a problem. Bẹ́ẹ̀ni, problem wà. Problem? Kí ló fa problem? Ẹ̀yin gógó ní problem. Bẹ́ẹ̀ni, ṣé rí Uncle Túnjí, ṣé rí nígbà tẹ́ wọlé, mo kàn pé kí n pọ́n ilé kí n má sọ̀rọ̀ sí yín. Mo ní fẹ́ jẹ́ kẹ́ wọlé. Ṣé rí call sí Káṣọpẹ́ ògbé yẹn? Ó mọ̀ máa gbé ni o. Bẹ́ẹ̀ni, torí ẹ ṣẹlẹ́dẹ̀ mi gan. Ọlọ́run. Ṣé mo pé jẹ́jẹ́ wa la jókòó tẹ́ pé ọkọ mi pé ẹ ti bá ríṣẹ́. Mo dẹ̀ pè yín. Kò sí àdúrà tí mi gbà fún yín. Tẹ́ sọ pé àpé ó ti tó. Aṣòfegè ni. Aṣerọ́lẹ̀ pa. Okay. Ó dà yín pé a ti ń mix ẹ̀ up Doyin. Ó fege bíi ti báwo? Ṣé Káṣọpẹ́ sọ wípé wọn ò fún òun níṣẹ́ ni? Àbí wọn ò fún òun ní ọ́fà? Kò yé mi, báwo ló ṣe jẹ́ òfegè? Túnjí èèyàn burúkú nìyí. Èèyàn bí nìyí. Bẹ́ẹ̀ni, ẹnu mi gbà. Ṣé tí wọ́n bá pè yín sí irúṣẹ́ bẹ́ẹ̀ ṣé lè gbà? Ṣé lè gba sálárì yẹn tó bá fi lọ yín? Ẹ sọ fún mi. Ẹ wá fi lọ̀kulẹ̀ fi ń lọ́kọ mi torí pé a need help yín. Irú rubbish wo nìyẹn? Ó sọ tó ń sìn wípé tó bá fi ru sálárì yẹn lọ mí, ṣé máa gbà? Sálárì wo là ń sọ nípa ẹ̀gbọ́n náà? Èlógan ni sálárì tí mo ń gbà? Kò sí nǹkan tó kàn wá. Doyin, 150,000 naira ní sálárì tí mo ń gbà. Half of nǹkan tí wọ́n fi lọ ọkọ ẹ pé kó gbà. Òun lèmi ń gbà tó pé yarí kanlẹ̀ pé láíláí òun ò lè gbàrú àsálárì. Ọ̀nà wo ni mo fi gbà jẹ̀bi? Àwọn tó jí ẹni sùúrù
inú ọ̀rọ̀ tẹ̀sán sí. Yes. Ní 150k lẹ́yìn gbà. Ní salary mi tí mo dẹ̀ manage pẹ̀lú ìyàwó àtàwọn ọmọ. Ẹ wá sọ wípé half of the salary tí wọ́n fi lọ kọ́ mi káṣọpẹ́. Ó ní owó yẹn túmọ̀ sí pé 300,000 ni wọ́n fi lọ. Yes, 300,000 naira ni wọ́n fi lọ káṣọpẹ́. Yeah. Káṣọpẹ́ dẹ̀ yarí kanlẹ̀ pé tí wọ́n bá ṣe ní 1.5 million naira, òun ò ní gbà. Mo gbé. Ha! Ẹ wò, ẹ má bínú pé mo sọ̀rọ̀ sí yín. Ẹ má bínú. Nǹkan tí Káṣọpẹ́ sọ kọ́, nǹkan tó sọ fún mi kọ́ nìyẹn. Ìgbà tó dé ó sọ wípé ìgbà tóun dé ọ́fíìsì yìí tí wọ́n ṣe interview pé 26,000 ni wọ́n fi lọ òun dẹ̀ fárígá tó wá ní àpé àwọn máa fún ní extra 2,000 lọ́ máa fi ló jẹ́ 28,000. Nítorí wọ́n fi gba irú owó òṣìwò ní fún ẹ tó gbé first class tó gbé jáde. Ìpé báwo ló ṣe máa fi 28,000 lọ? Èmi ò mọ̀ pé. Doyin ní sọ̀rọ̀. Èló ló ní Káṣọpẹ́ sọ fún ẹ pé wọ́n fi lọ òun? 26,000. Wọ́n wá láwọn máa fi 2,000. 20 what? Tó máa fi pé 28. 300,000 naira ni wọ́n fi lọ Káṣọpẹ́. Mo dey try everything within my reach, within my power to influence him, mo pacify Káṣọpẹ́. Mo bẹ̀ kò sí ìtàn ìgbésí ayé mi tí Káṣọpẹ́ ò sọ fún mi tán. Káṣọpẹ́ bú mi lórí pé mo lọ sí polytechnic pé nǹkan tí ìyá àtìṣẹ́ ṣe wù mí nìyẹn tí mo fi lè tẹ́wọ́ máa gba 150,000 naira. Mo bẹ̀ pé wo ibi pẹlẹbẹ báyìí lèèyàn ti máa ń mú ọ̀lẹ́ jẹ. At least start from somewhere. Kò mí ni. Pé mo ní pass. Ó fi kóòtù mi ó fi bú mi. Kò mí ni. Ṣé rí wèrè tẹ́ẹ̀rín yẹn kò ní level kankan. Level kan báyìí kò ní. Ó kù ìṣẹ́jú kan mi lọ. Ṣé wàá mọ̀ nǹkan? Èmi mọ̀ anyway. Mo sọ fún lọ́jọ́ yẹn náà mo ló kú rí o. Ìwọ náà gbà pọ́pọ́ ẹ kú rí. Ó gọ̀. Ó dẹ̀ nígbèrágà mọ́ òṣì tó ń bàjá. Ẹ má bínú, ẹ fi yẹn yà mí. Ọkùntunjí, iṣẹ́ yẹn àǹfà. Ó ṣàyèṣe sílẹ̀. Ó lè resume bí ọ̀la. Iṣẹ́ wo ni? Iṣẹ́ tẹ bá Káṣọpẹ́ rí ọkọ mi náà ni. Ọkọ̀ tó ti ṣílù wọn ń ṣẹ́wọ́ sí yẹn ní Nàìjíríà táwa lèèyàn kan á fi iṣẹ́ ṣakọ. Iṣẹ́ tó ń pé kò pé 5 minutes tí Káṣọpẹ́ kúrò lọ́fíìsì wa lọ́ ti wá ẹlòmíì tó replace ẹ̀ tìdọ̀bálẹ̀ tọ̀yàyà lẹ́ni ẹ̀ fi gba 300,000 naira. Ayé ń ṣọkú ẹ o. Wèrè ni pé kò dẹ̀ ní lẹ́bù bẹ́ẹ̀ ṣe wọ́n yẹn o. Kò ní lẹ́bù kankan tó ń kéèmí pé òun fẹ́ 1.5 níbo ló fẹ́ sì ní ṣe 1.5 million torí ọlọ́. Ibi tó bá máa bá wọ́rọ̀ ẹ̀ tó bá máa wá solution sọ̀rọ̀ ayé rẹ̀ sí. I think you should help him torí kíyàn má lówó lọ́wọ́ kíyàn tálákà kó kúrí kó gọ̀ kó tún lágídí kó tún ní ìgbéraga mọ́ iṣẹ́ àtòṣì tó ń bàjá characteristics ayé Káṣọpẹ́ nìyàn. Èmi gbìyànjú tèmi kí n wáṣẹ́ fún. Last week ó gba 2 sí machine. MSP ó bàtà àríyàn jẹ́ o. So definitely ó máa ta 4. Ẹ mọ̀ kan ẹ bá mi ta 2 direct. 2 direct. Àti 4 direct. Ṣé kí mi wá ta? Single 2, single 4. Hello? Ẹ mọ̀ tí máa fi ń gbé. Ẹgbẹ̀rún kan ọlọ́bùkú ó dẹ̀ fẹ́ jó gidi tí ẹ ti ta. Ọyẹ róye. Ẹ̀yin dẹ̀ mọ̀ àwọn ìdèkédé òfúté àmọ́ sọ ẹgbẹ̀rún kan. Ó rẹ̀ burú. Wọ́n dé sọ̀rọ̀ abẹ́ pa mí last week. Màá bá tiẹ̀ jẹ lọ́sẹ̀. Lọ́bùkú. Ó dẹ̀ ní géèmù. Àmọ́ oníṣòwò géèmù 4 kọ́ wà òkè. Ṣé bí nǹkan tó yẹ kẹ́ tó kọ́ sọ nìyẹn ẹ tó máa sọ gbogbo wọ̀nràn pẹ̀lú ní géèmù kan. Ṣé wàá ta bọ́ta? Ẹ ta bẹ́ẹ̀ ṣe máa ń talé ayé yín. Ó lò lọ tó ní ìgbéraga. No, Mr. Man, don't talk to me like that. I won't have you disrespect me. Àwí ò jẹ́ mi ló. What do you mean? Géèmù wa ta mi wá fi kíní mi wọlé tó bá ń ṣe nǹkan tó dé káró òun. Èmi, do you know my qualification? Kí ni qualification wèrè? First class, they mean BSc. BSc in accounting. Lagos State University. Yeah, not just ordinary university. Kò ń ṣe àwọn university ẹ̀gbẹ́lé o. Lagos State University. Láyé rẹ̀ rí bẹ́ẹ̀ ló fi fẹsẹ̀ gbára dáadáa. Ó rí gíọ́gíọ́. Ó rí gẹ́mí bí ajá wàárù. Ó ní rándanrandan. Tí ẹ ti làbà. Ó burúkú. Wọ́n bá bí ọrẹ màá káńsù rẹ̀ ní má mú omi akíngéèmù tó close. 74, 88, single 4,
65 ṣé kí mi bá páàmù rẹ̀ single for 88 èló ẹgbẹ̀rún kan náà ọ̀dẹ̀ fẹ́ jẹ́ ògidì ọjọ́ buwó sí géèmù kí tí ẹ yàtọ̀ káyé rẹ̀ yàtọ̀ èmi gan mo ṣe rà mo ti da olù mo ti da olù wèrè wọ́n fi atóbi ìṣẹ́jú méjì sí wákàtí kan sí kẹta ní ìsìn ìwọ náà ti bọ́nu ayé ìgbésí ayé rẹ̀ ti yàtọ̀. Bàbá má bá mi rojọ́ burúkú jàre ta nǹkan táwọn èèyàn gidi ń ṣe pé kí ni. ọ̀dà mo ti ta. Hello? Mo wà ládùúgbò mi ò jìnnà sílé. Kí ló ṣẹlẹ̀? Mo fi báyìí no bí a mo fi ha. Ká Ṣọpẹ́. Ká Ṣọpẹ́. Yes, kí ló ń ṣẹlẹ̀? Uncle Túnjí wá síbí báyìí ni. Ó wá síbi kí ló wá ṣe? Wọ́n sọ wípé 300,000 ni wọ́n fi lò ẹ́ ní iṣẹ́ tán bẹ́ẹ̀ wá. Bó dẹ̀ sọ pé ò ṣe. Yes, 300,000 ló fi lọ mí mi ò dẹ̀ gbà. Irú owó ṣìwò ni irú owó burúkú wo nìyẹn? Báwo ló ṣe máa fi 300,000 naira lọ mí? A whole graduate, a whole first class, Lagos State University. Come and fi 300,000 naira lọ mí pé kí wá fi ṣe kí wá máa ṣiṣẹ́ ní company àwọn as account manager. For what? Ká Ṣọpẹ́. I'm not gonna take that. 300,000 ló fi lò ẹ́. Yes. 300,000 ni wọ́n fi lò ẹ́ tó lè sọ pé ó gbà. Ni wọ́n bí ẹ pé kò gba 300,000 tó sọ pé ó gbà kí 1.5 ló fẹ́ gbà. Ó lè ní ìkà ni ẹ́. Ó lè ọ̀fọ̀ ni ẹ́. Ká Ṣọpẹ́. 300,000 naira ni wọ́n fi lò ẹ́. Ó wá ṣàkóso pé ó lè gbowó yẹn. Ṣé owó ni? Ṣé kò rí bàbá alákùnbá bẹ́ẹ̀ gba owó yẹn? No, baby, don't be rude. Don't talk to me like that. Owó yẹn will make sense now. No, does it make sense to you? No, does it make sense to you? Babe, one more qualification me now. You know what I stand for. Qualification ṣùgbọ́n ló gbà. Sọ fún mi, kí ló gbà gangan tẹ́nì kan gbà? Okay, I'm going to tell you if you don't know. First class in accounting, BSc, Lagos State University. Yeah, soon to be chartered accountant. Yes. Tí o bá ṣe wípé àwọn ọmọ tí mo máa kọ́ lẹ́sìn tó ń dá $100 lójoojúmọ́. Jọba àwọn fẹ́ ṣe jẹun náà. Tí o bá ṣe èmi tí mo gbọ́ ẹ ní ojoojúmọ́. Jọba àwọn fẹ́ ṣe survive. Ẹ̀lọ́ gbogbo ló wà lápò ìfẹ́ survive. You see, lọ́wọ́ tó ń gbà bí àwọn ọmọ tó ń kọ́ ní lesson. See the way you're talking, see the way you're reasoning. Baby, I'm sorry, kí ló tó ń sọ̀rọ̀ bí ẹni tí wọ́n pé ọpọlọ ẹ̀ shallow by. Baby, you know what? I'm sorry, but I have to do this. I'm going to be rude to you for the first time, babe. Oh, ní ọpọlọ. Because tó bá ní ọpọlọ ní máa rí 300,000 naira as owó. Yes. Tí o bá ń ṣe èmi kò máa sí bí wàá ṣe survive nílé. Tí o bá ṣe ọpẹ́lọpẹ́ mi, ìwọ ọmọ yìí, 1 naira báyìí ò ní lọ́wọ́. Tá bá dẹ̀ bèrè 1,000 ọmọ sọ pé ò ní ní. Ó wá rí 300,000 fi ṣàkóso. Because èmi tí mi ò fún ẹ 1,000 naira lẹ́ni mo mọ̀ pé tó bá di ọ̀la mo lè fún ẹ ní 1 million naira. I'll just be like, babe, okay, ó yá mo ti fún ẹ ní kíni. Yes, no, babe, no, to be honest, no, ká sọ tòótọ́. What ridicule me now? What ridicule? 300,000 naira for what? Mama sọ English yẹn. English òṣì, English òfò mama sọ kiri. Ṣé o ti bó ṣe ń sọ̀rọ̀? I were exposed ló ń dẹ́ ẹ̀ láàmú. Mi ò dẹ̀ lè blame ẹ ibo ló lọ sí NCE. So kí báwo ló fẹ́ máa compare pé ọmọ NCE ń bá ọmọ tó lọ university sọ̀rọ̀. Ṣé bí NCE náà ló jẹ́ kó máa ṣe teacher etílé? Yes now, àwọn ọmọ kékeré jọ èlò ọmọ yẹn fún ẹ. Àwọn ọmọ kó máa tẹ̀ pé òdògọ́ ló máa kọ́ wọn because I'm very sure pé bọ̀lí bó ṣe ń sọ̀rọ̀ nǹkan it shows that you're so unexposed pé kò sí nǹkan kan lọ́pọ̀lọ́ ẹ̀. Bọ̀ nínú owó yẹn ló ti ń jẹun. No, kò ṣe pé mo jẹ́ mo kàn manage ẹ ni. I'm just managing and they decide láti má fún mi mọ́. I don't care. I do not care. Ká Ṣọpẹ́. Sórí 300,000 ni wọ́n yìí fi lọ ẹ̀ tó sọ pé ó gbà àbí by the time tí èmi bá ti decide wípé mi ò ní ẹ bọ́ nínú ilé sórí tó bá rí iṣẹ́ 2,000 naira tó oríṣẹ́ 20,000 báyìí tó rí ní oṣù I swear to God Almighty o máa gba ṣẹ́yìn. No, I won't do that. I won't do that. For your information, our big companies tó máa ń san owó ńlá láfihàn become as a 1.5, 1.2, 2 million naira tó yẹ pé ẹ máa fi 2 weeks ṣiṣẹ́ ń sìn ẹ máa fi 2 weeks lọ fún break. Yes, I'm talking about companies like Chevron. Yes, I'm talking about oil companies like, it can be Total, it can be Mobil, it can, even companies bẹ́ẹ̀ yẹn ó ní nǹkan tí mo sọ because àwọn tó mọ what mi nìyẹn and I'm very sure that very, 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 very soon it's going to happen. Yes, but I'm not going to settle down for less. Yes, mi ò ní settle down for less. I know my worth, I know what I'm capable of. I know that I am a first
class degree holder. So I'm going to stand by my word. Sori nǹkan tó gbà yìí. Ó ti ń sọ ẹ́ di wèrè o. Ó kàn mọ́ ni o. Àmọ́ jẹ́ kí mo wá sọ tòótọ́ fún ẹ. Sori àwọn Yorùbá sọ wípé ẹni tí ṣe bá ń ṣe kó má ṣe bọ Ọ̀ṣun. Tó rọ́rọ̀ nǹkan tó ṣá. Tó bọ Ọ̀ṣun, tó bọ Bàtálá, tó bọ Ṣàngó, tó bọ Èṣù. Ìyẹn ò mìíràn. Ọjọ́ tó bá tó decide báyìí láti ṣe iṣẹ́, ọjọ́ yẹn báyìí ló máa rí ajé jẹun. Bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ. Torí òòṣà tó ń wọlé kò sí o. Iṣẹ́ ọwọ́ ẹni báyìí, òun ló ń gbé ní débi gíga. Á wá dáa kó tún rò dáadáa kó tó pẹ́ jù. Hey, no, see, babe, irọ́ ló pa, kò sí nǹkan anybody lè bá mi sọ. I'm not going to settle down for less. Mi ò ní ṣiṣẹ́ 300,000 naira per month. What do you mean? Àwọn iṣẹ́ gidi, iṣẹ́ alálùbáríkà, bí kí ọmọ bá wọn Chevron, Mobil, Total ṣiṣẹ́, tó máa sọ bí 1.5, 2 million naira fún mi monthly onímọ̀ máa ṣe. Bọ́lá ṣe máa sọ pé kí ni ẹ̀wọ́ mi first class ni mo ní. First class ni mo ní. Then BSc, Lagos State University, ẹ wá sọ fún mi pé kémi máa lọ máa iṣẹ́ 300,000 naira ní company Colombo yẹn. Company Colombo yẹn, tí máa ṣiṣẹ́ àwọn nǹkan sẹ̀fẹ̀, how you so ṣọ̀pọ̀ máa rí salary mi sọ? How you so ṣọ̀pọ̀ máa rí salary mi sọ? Kí ló tún porúkọ ẹ̀ náà Túnjí? Right wọ́n ni Túnjí ní láti wá fẹjọ́ sùn ẹ̀. No, right wọ́n ni Túnjí ní láti wá fẹjọ́ sùn ẹ̀. Ṣé torí pé you see now kò sí èmi mo fún ní Túnjí ní chance, so èmi lọ rẹ̀ ó wá lẹ́yìn mi ó lọ báyàwó mi sọ̀rọ̀ bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn o bó ṣe máa ń bẹ̀rẹ̀ nìyẹn because I don't want to start thinking otherwise. Túnjí náà dẹ̀ máa dé nígbà máa lọ bá ń sìn. Báwo lè ṣe ní fún mi ní apature 600? Ẹ mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ bí àwọn máa pe AZ tí máa ti pe AZ bí ẹjọ́ máa sọ̀rọ̀. Because ẹ lè ṣe ọkẹ́ ẹ̀dùn ẹ máa sọ lójú AZ pé ẹni fún mi ní apature 600 kò possible now. Ẹni tó ṣe AZ MBS lẹ́ ń sọ. AZ MBS ẹ lè sọ kò possible. No, ẹ gbọ́dọ̀ fún mi. Bí AZ fún rẹ̀ AZ like quality things now. Bá ń bẹ̀ ni nǹkan tó bá fún yín tó bá prescribe fún yín pé ẹgbẹ́ ilé ẹ ṣe léyìí ẹ̀yin gan máa wà proud of iṣẹ́ yẹn tó bá jáde. AZ gan ò ní pé kẹ́ ẹ gba FX7 níbi tó like quality things dé á tẹnumọ́ pé kẹ́ ẹ gba FX6 ní tẹ́ bá dẹ̀ lẹ́fẹ̀ẹ́ gba FX6 madam kò sọ́gbọ́n tí mo lè dá sí fún yín ẹ máa náwó yẹn ni ẹ dẹ̀ máa náwó sí. Mi lówó tí mo lè èmi gan tiẹ̀ ń wo mi ò mọ̀ bóyá owó tí mo náà ti pọ̀ jù náà. mi mọ̀ bóyá ọ̀gá mi bóyá ó ń wojú yín ni àbí bóyá ó ṣẹ̀fẹ̀ mú nǹkan lẹ̀ tó fi jẹ́ ká máa sorry. Káṣọpẹ́. Hello, Káṣọpẹ́. Káṣọpẹ́, will you keep quiet? Wá tẹ̀ fún mi lọ́rọ̀ sọ kí ni gbogbo rubbish náà kí ló ń ṣe? What's the problem with you? No, ní sùúrù rẹ̀. Ṣé wọ́n ń sọ ẹ̀rọ mẹ́ran kíkan kọ̀ọ̀kan pa ni àbí kí ni gbogbo rubbish pẹ̀lú ẹ̀? No, jẹ́ kí n understand. Kí ló tún fẹ́? Kí ló yẹ kọ́ rẹ̀ gidi ṣe tí mi ò tí ì ṣe fún ẹ Káṣọpẹ́? Kí ló expect? Mo bẹ̀ wáṣẹ́, mo pè wá síbi iṣẹ́, ìwọ lórí láyà sọ wípé 300,000 naira ó kéré jù fún ẹ. Ó kì í pọ̀rípọ̀ kú bàbá ńlá kú bàbá mi lórí pé mo bẹ̀ wáṣẹ́. Kò sí nǹkan tó fi mí wé tán. O tún ṣì lẹ́nu sọ̀rọ̀ fine. Ìyẹn wà okay. Mo gba ìtìjú yẹn mọ́ra, mo lọ sínú ilé, mo pa mọ́ra fún ara mi. O tún délé, o tún lọ ń parọ́ mọ́ mi lọ́dọ̀ ìyàwó ẹ̀. Mo tún délé ìyàwó ẹ̀ náà tún disrespect me. So what do you want me to do? Ìyàwó ẹ̀ disrespect me, ó parọ́ mọ́ mi kí n wá fọ́ lẹ́rán kí ni yes, òótọ́ ni. Orí ẹ̀ ti yí dànù. Yeah, that's good, that's good. Má bá mi ṣọ̀rẹ́ mọ́. Má bá mi ṣọ̀rẹ́ mọ́. Orí ẹ̀ ti dàrú dànù. Get out from here, Joe. Stupid human being. Uncle What's an effrontery? Ewé má bínú jàre, kọ́ lọ máa jẹ́ ká bá àwọn olórí burúkú ọ̀rẹ́ tò ní. Ọ̀rẹ́ mi, it is well. So, take it easy. Ṣé ká máa lọ sọ́fíìsì ní àbí ká lọ? Okay, it is well. Bí a máa padà gba FS7 yẹn náà ni, kí la fẹ́ ṣe? Tó lè ṣe gbogbo ilé báyìí. Babe. Doyin. Doyin. Babe. Babe. Doyin. Níbo ni eléyìí gbà lọ?
Doyin. Ibo ló wá gbà lọ? Ṣé bí tí bá ti fẹ́ jáde èèyàn máa tilẹ̀kùn nílé àbí? Doyin! Yóò kí n gbogbo ilé báyìí. Ṣé ọkọ jáde nílé kò dé scatter everywhere kó má tilẹ̀kùn? Bí tó gbà lọ, á sọ fún mi tó bá dé. Oh, the pick caller àbí kí n gbogbo ilé. Kò máa pick ẹ̀ jẹ́ tuntun pé. Ọkùnrin kò máa pick. The number you have called is not reachable. Please try again later. What's going on? Doyin! Ruth. Bọ̀dá káṣọpẹ́. Ṣé wà ìkálẹ̀? Jọ, ṣé o bá mi kófìrí Doyin? Doyin ìyàwó mi. Àǹtí Doyin. Èmi ò rí wọn. The last time tí mo rí wọn ìrọ̀lẹ́ ni. Ṣùgbọ́n láti gbà yẹn mi ò padà rí wọn. Ṣé kò sí? No, kò sí. Ó mọ̀, mo kàn délé ń sìn. Ìgbà tí mo wá check ẹnu lé mi ò rí. Mo wá wonder pé ibo ni ó lọ. And you know, since we are neighbors, so mo feel pé bóyá o lè mọ ibi tí ó lọ, bóyá ìgbà tó ń jáde, bóyá ó dágbére fún ẹ or something. Òun lọ nígbà tó rí ìrọ̀lẹ́ yẹn. Pé bóyá wọ́n máa rántí sọ fún mi. Wọ́n rántí sọ. Ọlọ́run jẹ́ rántí sọ nǹkan tí ibi tí wọ́n ń lọ fún mi. Ṣé ṣáwà ṣàlàáfíà ni? Àlàáfíà. Bọ̀dá káṣọpẹ́. Wá. Ṣáìbò ló ti rí ìrọ̀lẹ́ nígbà tó rí yẹn. Bọ̀dá káṣọpẹ́. Irú ìbéèrè wo lẹ ń bi mí léèrè yẹn? Ṣé màá máa yọjú wọnú ilé yín báyìí ni? Mo ní ìrọ̀lẹ́ ni mo rí wọn, and beside that ìpọ́nkàn kọjá nínú compound ni mo rí wọn, and láti gbà yẹn báyìí mi ò ti padà fojú mi kàn. Ṣé kò sí, kí ló dé? Ìgbà tí ọkàn mi ò tí mọ́. Ṣé ó ní kọ́tẹ́ ìfẹ́ sọ fún mi? Màyà gbé jẹ́ forí. Ẹja. Yeah, thank you. Ìgbà tí ọkàn mi ò tí mọ́. Ẹyin lẹ́mu. Màyà gbé jẹ́ forí. Ọlọ́jà ire. Bàbá ọlọ́jà ire. Tá a bá kọjú lábẹ́ tó gbóná. Tòun á máa jóni lẹ́nu à. Bá a kọjú tòlú ọ̀rọ̀. Ìgbà rẹ̀ ó tó ṣe lọ́bẹ̀. Doyin. Ibo ló gbà lọ látàlẹ́ àná? Gbogbo gbà lọ bí sí báwọn. Ibo ló sọ fún mi pé ó gbà lọ? Ṣé nǹkan tó yẹ kó máa sọ lélẹ̀? Àtàlẹ́ àná ni mo ti ń wá tí mi ò rí ẹnu lé. Mo tún pe nọ́mbà ẹ̀ títí tí ò gbé. Jọ, ṣé mo sọ fún ẹ pé mo sọnù ni? Sọ fún mi, kí ló tó fi ń wá mi? Kí ló tí mi ò ṣe ní wá ẹ? Okay, fine, ọ̀rọ̀ ẹ yé mi. Wípé o jáde, o tún wá dé nìyẹn, o tiẹ̀ kọ́kọ́ wọlé. O tún wà bí òun kaṣọ, ìgbà ló faṣọ tó ń ká. Wọlé sí ibo gangan náà. Ibo ló fẹ́ kí n wọlé sí? Inú ilé náà ni náà. Ilé èwo? Ilé ọ̀dọ̀ mi. Kí n wọlé síbẹ̀. Báwo ló ṣe ń sọ̀rọ̀ báyìí náà? Ó ṣe mistake. Omi ìfẹ́ ayé mi. Ọkọ mi, ìdùnnú mi.
Omi tó fi mí ní ọkàn balẹ̀. Ọkọ mi. How are you? Oh, my dear. Ọkọ mi. My dear. Ló máa jàrí wà láṣẹ. Kí ló ṣe tó ń dá sọ̀rọ̀? Mi ìkúkú dá sọ̀rọ̀. Ìwà ta ló ń sọ̀rọ̀? Èmi àti ká kí ló kúrò ẹ Ṣọpẹ́ àbí kí lórúkọ èmi àti. Èèyàn wà bí? Èmi rí ẹyin ni. Sorry o. Ojú mi fò ni o. Ojú mi fò ni ẹ pẹ̀lẹ́. Kí wàá ló ń bẹ̀ sọ? Ẹ wo ẹ fi ọ̀rọ̀ tó sọ make sense ni. Then fẹ́ sáré caution wọ̀ náà. Ayé tó wáyé sí kò sáyè máa bá tẹ́nàntì rojọ́ kọ́kọ́ jẹ́wọ́lé jẹ́wọ́ náà má wọrí lọ́ọ̀yà ló máa rí everybody. Èmi ti gbó oúnjẹ tó gbélé ó ti fẹ́ tutù mọ́. Bó ni ìyàwó mi gbà lọ kó dé ká jẹun because èmi ò ń dá jẹun. Èmi ò mọ̀ ẹ mọ̀ pé wèrè tí mò ń bá gbélé tẹ́lẹ̀ bó ṣe wà la ṣe máa jẹun gbà mí ó máa jẹun láì dúró dé mi. Èmi ò mọ̀ pé ọmọ tó bá ti fẹ́ tán is not romantic kò dá kọ́kọ́ àti ọmọ máa jẹun papọ̀ báwo ni ìfẹ́ ṣe fẹ́ gbilẹ̀ láàrin wọn. Ọlọ́run tó ti yà ẹ̀yà nǹkan burúkú ò ní padà rí mọ́ lórúkọ Jésù. Àmín. Doyin, ìyàwó tèmi ni. Ṣo ní àtàtà kí lè tọrọ ẹ̀ ń break. Tó ń ṣe Doyin gbà ló di stamara. Oh, let me help you. Like òun ò pé kí ló ń ṣẹlẹ̀ ó ń bọ̀ mí ìfẹ́ nǹkan kan bẹ́ẹ̀ yà ayọ̀ mi ni adùn ayé mi ni. Àwọn Yorùbá ní láàrin ká Dubai kálájú ẹni tó máa ṣe oríire máa ṣe láàrin ká sùn ká jí oríire máa ṣẹlẹ̀ sẹ́lómi just ká kàn sùn ká jí lọ́lọ́run fi ìfẹ́ so èmi àti adùn ayé mi papọ̀. Ẹni tó ń da oyin sínú ayé bọ́mọ yìí ṣe ní oyin tó ń wọ ayé báyìí oyin yẹn ṣì ń sí ìkorò. Máa rí pé you don't know the value of oyin máa ní kó a máa dọyin sáyé tọ̀dọ̀ mi látàlẹ́ àná ayé mi ti kún fún oyin àti ọpọlọ. Ó yẹ kó ti lọ báyìí náà but madam ní ojúlówó ojú ṣàánú ó ní 4 more days láti jáde láyé láti jáde lé 4 days then nínú ilé máa fún madam ní respect wọn o ti gbọ́ madam jẹ́mẹ̀kú. Ọkọ mi ẹ ṣé. Ìwọ ni Bíbélì pé ẹni rírú bí omi tó bá dẹ̀ ru oru panú ayé ẹ̀ nìyẹn. Move my dear. Pẹ̀lẹ́. Ajé o, wá fi lé mi ṣe bùgbé. Ajé o, wá fi lé mi ṣe bùgbé. Òṣè fi ṣayé. Bọ́lá Káṣọpẹ́, ẹ jẹ́ kí n já yín tán. Ṣẹ́rí, tẹ bá mọ̀ pé ẹ nídìí owó gidi, azin owó tó tó owó, ẹ̀gbọ́n, ẹ máa ní láti jáde sí ọ̀rọ̀ ara yín. Ṣé rí àwọn àwáṣẹ́ kiri ẹ lọ sí interview lọ́tún lósì yìí kò lè fún yín lówó gidi, owó pépèpè náà fi máa lọ yín. Níjọ́ wo lówó yẹn tó fẹ́ ra mọ́tò fún yín tó fẹ́ kọ́lé fún yín, ṣùgbọ́n tẹ́ bá nídìí owó gidi tó jẹ́ pé tẹ́ bá rìn lọ́tún wọ́n máa porúkọ yín, tẹ́ bá rìn lósì wọ́n máa porúkọ yín, ẹ nídìí ọṣẹ gidi. Òṣè fi ṣayé. Olówó gbàyàwó ọ̀lẹ mi fìkì o fìkì. Òṣè fi ṣayé. Àtòrí ajé rìnrìn àjò láàjì. Àtòrí ajé rìnrìn àjò láàjì. Torí ẹni bá lọ, òun láyé ń pọ́lé. Káṣọpẹ́, ọ̀rọ̀ tó ń sọ ò ti gbogbo ara yé mi. Ìbẹ́pẹ ò ṣe jẹ́ lódindi àfi tá a bá là á. Bóbìnrin bá sì jókòó, ìṣe ni máa ṣọ́ lábẹ́. Ó ṣe làhán mi, kí lóhun tó ní í ṣe fún ọkàn. Bàbá, mo fẹ́ jẹ́ kẹ́ ẹ ṣe ọṣẹ fún mi. Bàbá, mo fẹ́ ní owó. Bàbá, mo fẹ́ ní ọlá. Bàbá, mo fẹ́ ní ọrọ̀. Mo fẹ́ di ẹni yìí láwùjọ. Bàbá, mo fẹ́ jó. Mo fẹ́ blé. Bàbá, mo fẹ́ bìzàbìzà. Ó fẹ́ fi gbogbo ara ṣáájú bí iṣẹ́ṣẹ́ fún.
Bẹ́ẹ̀ni bàbá. O fẹ́ làlàlà bí ẹlẹ́rìí odò. Bẹ́ẹ̀ni. Àmọ́ gbogbo èèyàn tí wọ́n ń lọ tílẹ̀ ẹ̀rọ tílẹ̀ mìtìtì tí tèwe tàgbà ń ké tí wọ́n ṣe sáàkì fún gbogbo wọn pátá nìsàlẹ̀ ọ̀rọ̀ wọn lẹ́gbẹ̀ẹ́ ìwọ̀n tí ń bá wọn fínra lábẹ́ aṣọ ó ká màmá ọṣẹ tó ní í ṣe fún ọ yìí ó mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ ọṣẹ tá à ń ṣe fọ́pọ̀lọ́ ẹlòmíì a máa dẹ́mi wọn kúrú ni. Bàbá kì í ṣàtìlówó. I don't care whatever comes with it. I just want to be rich. Bàbá mo fẹ́ ní owó. Ẹ̀mí ń kúrú ni o, ẹ̀mí ń gùn ni o, ẹ̀mí ń kéré ni o. Bàbá àníkèmí ṣáà ti ní owó, bàbá mo fẹ́ ní owó. Gbogbo ọ̀nà tó bá gbà ń fẹ́ fún. Gbogbo ọ̀nà tó bá gbà ni mo fẹ́ fún. Kí ṣáà ti lówó bàbá. Apá ẹ̀tún mú mi lọ́wọ́ láń ló ṣe. Ìdí ẹ̀ ń bẹ lọ́wọ́ ajíran gangan. Ọ̀run mú wọn là. Wọ́n sásásá bẹ́ẹ̀ ni wọn ò sá. Wọ́n kìkìkì bẹ́ẹ̀ wọn ò kì. Wọ́n sáré owó títí bẹ́ẹ̀ wọn ò ní. Wọ́n sáré ọlà títí bẹ́ẹ̀ wọn ò là. Ó ní bó bá ṣe é ṣe tèmi ni. Káṣọpẹ́, o ti sáré owó wá bá wọn ní. O ti sáré ọlà wá bá wọn là. Torí bí eré bí rìn, ìnìkún fi ń joko lóko. Ajé ti tó báyìí kó wá fìdí kalẹ̀ lé rẹ̀. Mo ṣọṣẹ fún ọ. Bẹ́ẹ̀ni. Lẹ́yìn ìgbà tó o ti gbé ọṣẹ ìkalẹ̀ tán àti kàìnkàìn àti orógbó méjèèjì tí ń bẹ lọ́wọ́ rẹ̀, ó mú kan nínú orógbó yìí, ó gé e jẹ lórí, ó wàá fìdí rẹ̀ lórí ọṣẹ. Tún mú kejì, gé e jẹ lórí, kó o fìdí rẹ̀ lórí ọṣẹ yìí. Ó yá, wá bẹ̀rẹ̀ sí ní bu ọṣẹ tí ń bẹnu báyìí sínú kàìnkàìn lẹ́yọ kọ̀ọ̀kan. Lẹ́yìn ìgbà tó o ti bu ọṣẹ ìtàn sínú kọ̀ǹkọ̀ méjèèjì, ó yá gbé igbá ọṣẹ yìí àti kàìnkàìn lọ́wọ́, bẹ̀rẹ̀ sí ní wúre sí i. Bó o ti fẹ́ láyé tó láyé, bó o ṣe fẹ́ lọ́lá tó láyé, bó o ṣe fẹ́ kó wọn ọ̀rọ̀lẹ́ ò pọ̀ jaburata, bẹ̀rẹ̀ sí ní wúre sí i. Mọ́ fẹnu rẹ wúre, fẹnu rẹ béèrè gbogbo ohun tó o fẹ́ máa lọ kílẹ̀ ò mọ́ ọ̀rọ̀, o fẹ́ máa lọ kílẹ̀ ò mọ́ mìtìtì, bẹ̀rẹ̀ sí ní béèrè. Ó tó báwọn, ó yá kọrí sí balùwẹ̀, kó lọ rí fi kọ̀ǹkọ̀ méjèèjì kó o fi gbogbo ẹ̀wẹ̀ tán pátápátá. Ó yá máa gbẹ́bọ òun bọ̀, gbé e kalẹ̀, ó yá lóṣù tí ẹbọ ìgangan ni ó lọ rí fiṣẹ́ rẹ̀ jẹ́ fún gúnugún tí ń jẹbọ ṣàlú ayé. Òun gan ni ó lọ rí jábọ̀ tiẹ̀ fákàlàmàgbò tí ń jẹ ti ṣàlú ọ̀run. Bẹ̀rẹ̀ sí ní wúre sí i. Ajé ọmọ oníbì ní idẹ gbódógìdìgbò ọmọ olúkọpá okùn ọmọ olúyàdá. Ajé ó tó gẹ́gẹ́ kó wá fìdí kalẹ̀ léèmí o, bí eré bí ìrìn ìní ikú fi ń joko lóko. Ajé ó mọ̀mọ́ tó gẹ́gẹ́ kó wá fìdí kalẹ̀ léèmí o. Ó tó bá wọn, ó yá nílẹ̀ gbẹ́bọ̀ wọn, ó wà gbé tààràtà lọ sínú àgbàlá àbí tó gbé, níbi tó ṣe pé gbogbo èèyàn tí wọ́n dá ọmọ dáadáa tí wọ́n mọ̀ ọ́n dúdúdúdú
tẹ́ ẹjọ́ ń gbélé tí wọ́n ó ti fojú gan ní ẹbọ ọ̀hún bí ojúmọ́ bá mọ́ ibẹ̀ ló lọ ìgbé sí tó bá ti gbé bọ̀ kalẹ̀ ó yá bẹ̀rẹ̀ sí ní yípo ẹbọ ọ̀hún ó tún mọ wúre ó mọ̀ wúre gbogbo tó fẹ́ ló tún mọ̀ fẹnu ara rẹ̀ wúre ọ̀wọ́n rí ọmọ aṣẹ́gi lájẹ́ ìwòrì ọmọ alápólà sọ̀rọ̀ gbogbo kan èyí tó dúró lórí ìrókò tó pariwo ajé tantan ó ní kájí ó yálé rẹ̀ wá jẹun ẹran gẹ̀dẹ̀ ló ṣe dájé ajé kó yálé rẹ̀ wá jẹun ọ̀gẹ̀gẹ̀ o igi àgùnlà ìwọ́dọ̀ gẹ̀gẹ̀ lé ní igi àgùnlà lógun o láti wákàtí ọ̀wọ̀ yìí lọ ó wà mọ́ orí tí ó ṣàjì gbìnìkì òun gan-an ni ó gbé àpò ọlà rẹ wá sórí àpò ọlà tó bá gbé wá bá ọ òfìfo ni ìwọ fún ara rẹ ló fẹnu ara rẹ pé iye ọlà tó o fẹ́ ló mọ̀ fẹnu ara rẹ pè sínú rẹ̀ ní gbogbo ìgbà tó o bá ti nílò owó. ṣé ẹ bọ̀ kú akéèké sí ìmọ̀ dáhùn yé kí lélẹ̀ kí lélẹ̀ yé 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 ẹ bọ́ kíbi padà sórí oníbi kásàsì padà sórí alásàsì ọjọ́ kú mi àfọlá ikú yẹ lórí mi olórí burúkú ló gbé ẹbọ sínú kọ́ńpáǹdì yìí mo dẹ̀ ti sọ ọ́ àwọn ilé olórogún ti pọ̀jù bíbá yìí mo ní pé mi ò ní gba bíbá yìí kò tiẹ̀ sí wàhálà ó ti dà báyìí ojú tèmi nìkan kọ́ ló máa rí landlord náà ní láti rí ó ti dà ẹbọ. ẹ káàárọ̀ èmi ẹ káàárọ̀. ẹ wò ẹ má bínú ara mi ò rírí mo rere olóńgbò látẹ̀ ẹ wò tí mo ṣe. orí àtẹ̀wò ló ti rí orí olóńgbò ṣọlọ́ọ̀dẹ eléwọ̀ ló ṣọlọ́ọ̀dẹ eléwé ọmọ ni. ẹ wò kò kí ń ṣèyẹn ni mò ń sọ. òkè orí àtẹ̀wò ló ti wá rí olóńgbò. ní kọ́ńpáǹdì náà ni. let me understand. so bí mo ṣe jí láàárọ̀ yìí báyìí orin tí mo kọ́kọ́ kọ báyìí jí tí mo jí lówùúrọ̀ bí mo ṣe kọrin yẹn nìyẹn tí mo dẹ̀ ṣe jáde báyìí tí mo bọ́ sí compound báyìí ẹbọ ni mo bá. compound wo. compound wa yìí náà ni ẹ wò ẹbọ yẹn ó tóbi báyìí ẹbọ kàǹkà tó ń kagún láyà ni. wọn náà ti pẹ́ nu ayé o báwo lè dé ẹbọ tó máa ń kagún láyà táìmù ni wọ́n rí gún tó fi máa ilé tó ń kagún láyà ṣé gún ló sọ wọn pé ẹbọ kagún láyà. So don't describe ẹbọ. Now which part of the compound ló gbé ẹbọ yìí? Ta ló gbé ẹbọ síbẹ̀? Mi ì mọ̀. But wọ́n ti rí báyìí. Bẹ́ẹ̀ ni. Nínú compound yìí. Nísàlẹ̀ ìwà iná ni. Kò sí wàhálà, wọ́n máa lọ sí ẹ. Ẹ ń bọ́ ọ̀sìn àná. Máa ṣé kájọ máa lọ bí ẹbọ? Máa lọ sí olóyè burúkú tó bá gbé ẹbọ síbẹ̀. Ìgbà tó fẹ́ sọ ìgbà ibi igi olúwéré, ó máa jọ sójú ìgbà àti wọn. Try kò bá mi tó bá ti ṣe nǹkan tó ń ṣe tán kò bá mi sàlẹ̀ náà ṣọ́ra sáà bá mi sàlẹ̀. Àwọn olóyè burúkú ṣáni orí ẹ bá tẹ̀ lọ jábọ́lẹ̀ mi. Àjọpẹ́. Yà Ìjẹ̀ṣà. Àjùmú náà ni o fi ṣe. Ẹ wo àjùmú náà ni mo fi ṣe lónìí ìjọ rẹ̀. Géèmù ti wà ń lẹ̀. Ìjẹ̀ṣà ti fọ̀rọ̀ géèmù sílẹ̀. Géèmù kan ni mo bá wá ní àárọ̀. Ṣé rí nǹkan tí mo bá wá? Mo ní ìdí ìrànlọ́wọ́ yín. Ṣé wá rí ìrànlọ́wọ́ yín tí mo wá ní ìdí yẹn? At the end of the day, orí ló máa jẹ́ fún yín o because èmi ni máa padà ṣe yín lóore. O tó fẹ́ ta géèmù àwìn tí ẹ ti bá ọ. O tó fẹ́ ta géèmù ó ṣàárọ̀ mọ̀ ó ṣàárọ̀. Wo sórí bingo wọ́n máa gbà kálọ̀ kábọ̀
kó mi bà pé mi máa submit ticket. Oh, Ìjẹ̀ṣà, I'm not talking about game here. Mi sọ̀rọ̀ game ń sìn náà. Ṣé Ìjẹ̀ṣà, nǹkan tí mo kàn fẹ́ kẹ́ ṣe fún mi ń sìn ni pé ẹ̀yẹn kan fún mi ní 3,000 naira lọ́wọ́ yín. Tó bá ti dọ̀la, máa fi fún yín ní 3 million naira. Lọ́wọ́ ni orí díẹ̀ níta. What's funny? Funny. Torí wọ́n ti rojọ́. Ìwọ kí o wá kí o wá yẹ́gbẹ̀rún mẹ́ta. Wá fi sẹ́gbẹ̀lẹ́gbẹ̀ ẹgbẹ̀rún mẹ́ta. No. Sorry. No, Ìjẹ̀ṣà, I'm serious. 3 million naira máa fi fún yín lọ́la. Sórí kò bá ìwà yáwó yé ni ara ọ̀tọ̀ ọ̀nìyàn dáadáa náà ni òrè nínú àwọn kọ́sítọ́mà kò yẹ kí mi fún ní at least ní ìparí ọdún tó yẹ kí mi ra jákò bí ọmọ ajá kí n kó náà máa gbèrè lé ọjẹ́ kan nínú ó lè béèrè ìdí o ìdí ni pé kírú rẹ̀ bá kúrò nínú ayé mi máa mọ̀ lára díẹ̀ lóòótọ́ mi ra omi ta géèmù àwọn o àmọ́ tá a bá fi amú ọ ní kúrúkù kí a mú ọ ní tipátipá ọ̀mí sán. Torí ìdí èyí. Because I don't like to know. Àwọn ojú ẹlẹ́dàá rẹ dìbò bí mo ṣe rómoró mẹ́tẹ̀ẹ̀pá náírà kan lówùú wọ́n náírà omi tán mẹ́tẹ̀ẹ̀pá tó torí ìdí méje ṣe o. Ìjẹ̀ṣà mo tún mọ̀ kan tó ń ṣe yín say finish ló ń wọ́ọ̀rì yín àfojúde. You don't understand anything. Billionaire ló máa dúró síwájú yìí. Ìjẹ̀ṣà, I'm serious. Ẹ̀yin kan fún mi lówó yẹn. Wọ́n náírà omi dán bí mo ṣe rómoró mẹ́tẹ̀ẹ̀pá náírà kan. So. Èyí ṣe pé méje yá ọ. Àmọ́ o ní 3 million kíní kan ni mo kúrò lọ́rọ̀ má tàn mí Ìjẹ̀ṣà ní mèrè are you getting me. So may lè fún mi lówó. Ó lè rí o ọ̀nìyàn rere. Bingo ni bingo ni mo ní direct mo ní permutation òun rí ni. Ẹ bá mi tẹ́lẹ̀ àtẹ́lẹ̀. Tú direct rẹ̀. Tàbí. A tún pàmò ẹ̀ papọ̀. Èlé ló? Ẹgbẹ̀rún kan. Ìkejì sí kọ́? Ẹ wá kó gbogbo ẹ̀ ẹ tún kó papọ̀. Permutation. Bàbá ọ̀nìyàn ní orè 88 24. Èló náà? Ẹ fẹ́ ẹgbẹ̀rún méjì sí. Ọ̀nìyàn nídìí owó. Ẹ jọ̀ọ́ ibo ni mo lè tọ̀ sí láàrin. Ìwọ ẹ̀gbọ́n mi bí n bá ti yí kọ̀rọ̀ sẹ́gbẹ̀ẹ́ bẹ́ẹ̀. Ẹ̀yìn àrí ibi gan ṣe bí páànù sí gan ti mítọ̀ ṣe gá níbẹ̀. Arákùnrin ẹ jọ̀ọ́ ẹ máa bá mi wo báàgì ó ṣe iyebíye sí mi ẹ jọ̀ọ́. Is this man okay? Ṣé tí nǹkan tẹ́ ń dálẹ̀? Mr. Man, come back here. What nonsense? Èwo làbúrò máa fi báàgì ṣọ́ mi irú nonsense wo ni irú ẹ̀gbin wo nìyẹn? Ṣé tí nǹkan tẹ́ cause? Mo ṣe tí nǹkan tẹ́ cause. Ká sọ pé bí mo ṣe débi ẹ ti fún mi nǹkan tí mo bẹ̀rẹ̀ ní ṣé eré lè máa fi báàgì lọ bí báàgì dẹ̀ ti pé kí n máa bọ̀ wò ṣọ́. What rubbish kíní kan. I'm very sure that man is an illiterate. Yes, illiterate ni now. Ẹ̀yin lẹ fa kíní yìí o, ẹ̀yin lẹ fa o. Because tó bá ń ṣe pé ẹ̀yin tẹ́ jẹ́ kó bá mi bí ni gbogbo ilé ò ní ṣẹlẹ̀ now. Kíní dúdú yamayama ẹ̀ dúdú dẹ̀tí tí mo bá rẹ̀ dúdú híọ̀híọ̀ tó ó sọ̀rọ̀ gan kò tún rí normal Yorùbá sọ ó tún tàbọ̀ Yorùbá ó lọ ń sọ̀rọ̀ bí àwọn oníkíní ní modern days kéèyàn máa sọ ẹjọ́ ṣé kò síbi tí mo lè ṣe kíní kan sí bẹ́ẹ̀ yẹn pé wá ṣe báyìí pé what's his age bá tó pọ́n ti máa lora wọn nílòkulò kí wọ́n pẹ́ ẹ wo Ìjẹ̀ṣà jàre ẹ tètè dá mi lóhùn kí n kúrò bí kí n máa lọ no I don't like this insult embarrassment ẹ̀ tẹ́ ń pọ̀ jù just give me the 3,000 and let me get out of this place. ó lò ó tó ní ìgbéraga ó yá bẹ̀bẹ̀ 3,000 létí rí mú kù ọ̀nìyàn tó ń pẹ́ kí ìyàtọ̀ náà wo àtẹni gbé báàgì àwùjọ. Teacher, you know what? Just give me that 3,000 and tomorrow I'll give you 3 million. Let me just leave. Mẹ́mẹ́ni, má bá mi sọ orí burúkú ọ̀rọ̀. Ṣé igbó gan nìlú rẹ? Ṣé ìwọ àti Kòsọ́kọ́ ìjọ jagun Èkó tó fi jẹ́ pé kò dùn lẹ́rùn rẹ tó yẹ? Dédé ẹni bá ti nípa kẹ́nìpo. Okay, ẹ má bínú. Ẹ bá mi wo, 1,000. 1,000 kọ́. Má jẹ mi láìfi rẹ o. Ẹ wo tí ẹ bá jẹ́wọ́ ẹni tó gbé ẹ olórí burúkú ẹ̀ bọ́ ẹ sí báyìí nǹkan máa ṣe inú lẹ́yìn o because mo ra wà ní that's right tẹ́ bá fẹ́ wọlé èèyàn máa bèèrè pé ẹ̀sìn wo lẹ̀ ń ṣe ẹ̀ ní jẹ́wọ́ èyí tó ń ṣe babaláwo mi ní kẹ́ má ṣe babaláwo mi ní problem pẹ̀lú babaláwo but at least tẹ́ bá fẹ́ ṣe ètùtù yìí ṣé ìgbà ni wọ́n ń gbé tutù sí ni
mo tẹ̀ gbọ́ pé máa ń gbẹ̀bọ̀ sí junction wọ́n ń gbẹ̀bọ̀ sílé face my face you ìgbàlẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣé orí ibi tó bá rẹ́ báyìí wọ́n máa ń gbẹ̀bọ̀ sí ṣé bí ordinary dry ilẹ̀ yẹ̀pẹ̀ náà ń gbẹ̀bọ̀ sí ni. now mo ń bí báyìí sí ẹ̀ náà ní tìyàwó mi ọ̀tọ̀ ni èmi àti ọmọ mi àjọ sùn àjọ jí ni mi ò bẹ́ bọ lọ́wọ́ ẹ̀rí àjọ ta ti fẹ́ra mi ò bẹ́ ní ti dúdú lọ́wọ́ ẹ̀ ẹ̀yin tẹ́nàntì náà ni onírí yóò ṣì báyìí ìgbà tó bá ti fagídí gba alẹ́ tọ́gbà yóò bá ti ká ẹ̀ wá máa sá eré burúkú. ẹ jọ sà torí mo ń sọ yẹn ẹ̀mí mi heartbeat mi ó ṣe pò sọ́dọ̀ yín báyìí báwo lẹ́bọ̀ ṣe jẹ́. mi ò mọ nǹkan kan nípa ẹ̀ iṣẹ́ ìránṣẹ́ òun ni mò ń ṣe pásítọ̀ ni mi ò dẹ̀ ní sin Ọlọ́run mi ò ní fi nǹkan míì kún iṣẹ́ ìránṣẹ́ yìí mi ò ní sin Ọlọ́run pẹ̀lú mọ́mọ́ni mi mọ nǹkan kan nípa ẹ̀. ọ̀rẹ́ mi kan wà pásítọ̀ Jubril àṣejẹ́ tí mo gbà lọ́rẹ̀ lọ́dún àtó 8 pásítọ̀ òun gọ́gọ́ ló máa ń fún mi láti jẹ́ mi ò ṣeré ó máa sọ ọ̀fọ̀ ẹ̀ lórí báyìí láì wọnú ìwé ó máa sọ ọ̀fọ̀ ẹ̀bọ so pásítọ̀ lẹ́yìn tẹ́ wá jẹ́ pásítọ̀ ẹ̀ ń ṣẹbọ. mi ì ṣẹbọ rárá Ọlọ́run ni mo gbẹ́kẹ̀lé. fine mo ń bá yín sọ ẹ̀ló kí lẹ mọ̀ sí ẹlẹ́bọ dé báyìí. landlord kò sí ẹnì kankan nínú ilé tí kò mọ̀ pé student ni mí àdánwò ló wá fẹ́ bá mi tí màá máa gbẹ́bọ ní time yìí kàkà tí màá dẹ̀ fi gbẹ́bọ màá yà máa ṣe olóṣó ni. tàbá rò pé ẹ̀kọ́kọ́ wà tó lè lónú lé dey play lórúkọ ẹ̀ dey play. ambassador Casablanca ẹ pẹ̀lẹ́ baba Morocco Káṣọpẹ́ ọ̀rọ̀ ẹbọ tí o gbé sí ìbàyí ló bá wa lẹ́nu ẹ̀ tá à ń sọ sòkó tó dé ńgbà tá à ń sọ̀rọ̀ ẹbọ yẹn so máa yín ní ìwọ ló gbé síbẹ̀ so máa ní ókè ó máa ní rísìn tó gbé síbẹ̀ ó lè jẹ́ ètùtù ọ̀la ó lè jẹ́ anything tó lè jẹ́ ó lè ṣe mistake gbé síbẹ̀ kó mọ̀ pé ilẹ̀ máa mọ́ so kí lẹ bọ ẹbọ kí lè ilé tó gbé sílẹ̀. landlord tenant èmi kọ́ ni mo gbẹ́bọ sílẹ̀. kùndùsì fún yín o kùndùsì fún yín o mo gbé fún yín o. kí ló ṣe bí láta orí mi ṣe ń pè ní o ẹja Ọlọ́run máa jẹ́ ó dẹ̀ pé ẹbọ ìtì fẹ́ ra iye mi o. kí ni ẹ. wàhálà akàn àkíyèsí àwọn ẹni ẹlẹ́ni wrongly ni o wèrè tó lọ ló gbẹ́bọ lẹ̀ àjẹ́ kílànà ọmọ kúlẹ̀ ni ṣé o rí lines and movement o rí body reaction yẹn ni. mo kú rí. wọn ní gbàyàwó èèyàn náà kó fojú oore wo yọ ẹbí dẹ kọ́ mo gbà lọ́wọ́ Ọlọ́run ló gbà lọ́wọ́ tó mú lé mi lọ́wọ́. èmi ni wọ́n ló fẹ́ bọ́ tírẹ́tì máa jẹ́ kó mọ̀ pé àwọn káká la wọlé ayé ọ̀sàràkàrà níṣàwọ̀ òde ilẹ̀ hádìápọ̀ Ọ̀rúnmìlà ìjọ tí bàbá ti kọ̀lé ọ̀run bọ̀ wá kọ́lé ayé oníṣàlá gbogbo ẹbọ ni kò ṣe ọní tó bá ṣe ní ìṣe tèmi ni ikú ni gbé ọ̀nà lọ. tó bá lo ayé afẹ́ ọ tẹ́bí tààrà a máa gbé ẹ tó bá lọ́lá ayé afẹ́ ọ tẹ́bí tààrà ọ máa gbé ẹ ajẹ́ mọ̀ pé ọ wá fi ẹ̀mí ṣe bùpẹ́ ajẹ́ mọ̀ pé ọ wá fi ẹ̀mí ṣe bùpẹ́ òṣì òṣè fi ṣayé. Should be sitting. Òṣì òṣè fi ṣayé. Àtòrí ajé rìnrìn àjò lọ́ọ̀rùn. Nǹkan tó fẹ́ gbé wa kó gbé wa náà ṣé bá sọ pé máa gbé báàgì wa nígbà tí mo bá gbà máa sọ ní tó bá wù mí sí. Ó yá. Torí ẹni bá lọ. $1 sí. Òun láyé ń pọ́lé. Ẹni tó bá lọ́wọ́. Kó mú báàgì gbé báàgì wa járe ṣé bá sọ pé máa gbé báàgì wa ni pé máa dẹ̀ sọ èyí tó bá wù mí sí. Bí bàbá bá ṣe ń ṣe báyìí. Hello bàbá. Ẹ wo èmi ò tí ì rí nǹkan kan. Gbogbo bẹ́ẹ̀ ṣe sọ pé kí n ṣe pátá gbogbo ẹ̀ ni mo ti ṣe.
gbogbo ètò tẹ́ ní kí n ṣe gbogbo ẹ̀ ni mo ti ṣe létòlétò èèpọ̀ èmi ò tí ì kọ́ gbé báàgì kankan wá iná lẹ sọ pé tá bá ti parí kinní pé ó máa gbé báàgì wá má dẹ̀ sọ iye tí ó bá wù mí sí owó yẹn á dẹ̀ dé gbìn mi ò rí báàgì dépò pé màá rówó. ó ṣàyè gbé ní kí o ti gbé kankan wá ẹ dákun ṣe kó sì sábúlò tí ní ó sá. gbogbo ẹ̀ ni mo ṣe sẹ́ bàbá mo sá bọ́lọ́gùn ṣe ní kí n sá gbogbo ẹ̀ ni mo ṣe. ẹ̀yin ó dáa tó bá wá rí bẹ́ẹ̀ ẹ fara rẹ̀ balẹ̀ ìbáná ṣe ni ẹ ní sùúrù ilé ní iná iṣu tán ẹ ní sùúrù lálẹ́ kí lè ní ìhò tó wọ́n jù ó dá mi lójú pé òòsà jíǹgbé ni kí wọ́n gbé wá. ó dà kò sí wàhálà màmá retí ṣá màmá retí o ṣàgbéjì ní kẹtẹ sọ pé máa gbé báàgì yẹn wá kó tètè gbé dé kí ni pé iye tó bá wù mí sí ẹ ló máa gbé wá kílẹ̀ tó má bè ibi náà ló máa bá mi ní sùn kò sí wàhálà ok bàbá kò sí wàhálà tó bá ṣe jẹ́ màá tún máa pè é. tí owó ìbá fi lè dé tí owó ìbá dé màmá fojú Landlord àti Doyin rí o Doyin àti Landlord á gbà Doyin àti Landlord á gbà tó bá sọ pé oppression o màmá oppress wọn o màmá intimidate wọn o in fact mo lè plan ẹ̀ kí n sọ pé mo fẹ́ ra lé màdé ọ̀rọ̀ àmàdé wo mi dẹ̀ ní fi ṣe nǹkan kan. Bí mo máa dúró dúró ṣáàgùn jí nìkan ní sùn bí mo máa ṣe kó pé báyìí yẹn dé báyìí kí n máa pè owó yẹn sí kí n máa pè 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 sí. Àtòrí ajé rìnrìn àjò láàjì, àtòrí ajé rìnrìn àjò láàjì. Ẹ wo bàbá, èmi ò ránjọ́nu kankan, mi ò ránjọ́nu kankan kó gbówó wá fún mi o. Nǹkan tẹ́ sọ fún mi kọ́ ló ń ṣẹlẹ̀ yìí náà. Nǹkan tẹ́ sọ fún mi kọ́ wọ́n máa gbé àpò wá pé máa pe iye tó bá wù mí síbẹ̀. Mi ò tí ì rí kankan náà. Kò ebi ọ̀yà ẹ̀sùn pé báyìí ló ṣe máa rí náà. Pé tẹ́ bá sọ pé nǹkan tó máa stress mi báyìí. Èmi ò ní sọ pé máa ṣe. Mi ò tí ì ránjọ́nu tó kọ́kọ́ kó gbówó wá o. Àṣọpẹ́. Bàbá. Pé àǹjọ̀nú kankan ò tí ì gbé owó dọ́dọ̀ rẹ̀. Àǹjọ̀nú ò gbówó wá sẹ́. Ẹ ṣe gbọ́n láńgbè tí mò ń sọ. Tó ṣe pé ta gbé tàlùkò tó ní dẹrẹ́ tí wọ́n gbé rè lúwo mo ní kí gbogbo wọn parapọ̀ kọ́ lọ rè gbé bá Òṣàjìngbìnìkì kí wọ́n máa rúbọ̀ lọ́dọ̀ rẹ̀. Òṣàjìngbìnìkì ò tí gbé kankan dọ́dọ̀ rẹ̀. Bàbá ẹ fi ìlú wo lẹ̀ ẹ sọ lú mi. Bóyá kẹ sọ lú tó bá ti máa ń ti owó pé maybe you should mention Lagos or Abuja àwọn ibi tó wà nìyẹn. Ẹ̀yin náà gbọ́ nǹkan tẹ sọ ẹni kọ́ ló máa gbé kan láti ìlú wo. Ìlú wo very local area. Káṣọpẹ́ owó ló wà bẹ́ẹ̀ yẹn. Káṣọpẹ́ bọ́rọ̀ bá rí báyìí yóò jẹ́ pé lójú ibì kan ilẹ̀ ti lámì ọwọ́ àlàáfíà rẹ̀ dà ọwọ́ àlàáfíà rẹ̀ dà ọwọ́ àlàáfíà rẹ̀ dà kó dá lóhùn. Bójúmọ́ máa gbọ́ pọ̀pọ̀ nódó gbókùn gbákùn agbọ́ ìhà kọ̀ǹkọ̀ odò bó bá dòwú gọ̀jọ́ agbọ́sẹ̀ kúṣe àwọn ìyàmí ẹlẹ́yẹ àwòfín lọmọdé ń wo jígí ayé àwòfín ni ti kàró bẹ́jà ńlá bá sọ lómi àrílẹ̀ omi. Mo sọ náà mo sì ń kọ́ òun parẹ́ mò ń kọ́ òun parẹ́ ṣé bẹ́ẹ̀ náà lọ́wọ́ rẹ̀ da tó nùwé ni. Nígbà mo ní Òṣàjìngbìnìkì ti gbé àpò owó wá oní kò gbé wá. A ní kó gbé nǹkan wá jàre èmi náà ti mọ̀ ìgbà tẹ́tí ní kí n máa mú ọwọ́ àlàáfíà wa tẹ́tí ṣe báyìí mo sì mọ̀ pé tí fẹ́ fún mi lánàá format ni. Àgbọ̀ wọ́n àtẹ̀sọ pé kìíní kankan bàbá I don't like this o I don't like this. Jẹ́ nkú kó tó sinmi àná alánà òde yìí gangan ló Òṣàjìngbìnìkì gbápò owó wa bá ọ bẹ́ẹ̀ ni ní àná alánà ìbò ló wà ìgbà tí ó gbé wá bí mo ti rí níbí ó gbé wá bá ọ níbi tí wọ́n ti gbé ń ta bàbá àjẹ̀bú àbí nǹkankan ibẹ̀ ló ti wá bá ọ. You see what you're talking about? Ṣètìrì nǹkan tẹ́ ń sọ́n sìn. Yes, truly, mo wà níbi tó ti ń ta bàbá àjẹ̀bú lọ́dọ̀ bàbá àjẹ̀ṣà tó ń ta bàbá àjẹ̀bú. Ibẹ̀ yẹn ni mo wà lánàá. Ṣé tó bá yẹ pé ó ti gbówó wá fèmí ni? Ṣé mi máa lọ síbẹ̀? Ṣé bí tó pé kó ti gbówó wá fún mi mo ṣe lọ sọ́dọ̀ bàbá àjẹ̀ṣà pé kó yá mi ní 3,000 naira pé by now mo fi pé màá ti wà nú owó pé ẹ understand na pé màá ti máa bond mi pé màá fi fún ọ ní 3 million naira. Ṣé bí nǹkan tẹ́mi lọ bá bàbá àjẹ̀ṣà sọ̀rọ̀ sọ lánàá nìyẹn? Lọ́wọ́ ẹ̀ wá sọ pé òṣàgbéwà gbówó wá síbo. Káṣọpẹ́ nígbà tó wà lọ́dọ̀ bàbá àjẹ̀bú tó lọ rí ìbá èèyàn kọ́kọ́ ò bá wọn bẹ́ẹ̀ kò fi nǹkan kan ṣọ́ pé ẹ dákun ẹ máa bá mójútó kinní ìmú bọ́ lọ́dọ̀ bàbá àjẹ̀bú tó lọ ronú sí ronú. Èèyàn kọ́kọ́ ò bá mi bẹ̀ yàtọ̀ sí one dirty illiterate man.
Yeah, that man, ẹni láti bó ṣe kọ́, ó dúdú báyìí, kí ni ẹ̀ Dubai, ó ń rùn. Ẹni ẹ̀kọ́ dúró, ìgbà tẹ́mi bá bàbá Ìjẹ̀ṣà sọ pé kọ́ fún mi ní 3,000 naira. Ẹni ẹ̀kọ́ dọ̀rọ̀ kẹ́kẹ́ kan, ó rẹ̀ mi fẹ́ tọ̀, ìdájọ́ sọ kẹ́kẹ́ kémi máa bóun wòkè, what insult. Imagine that dirty thing, kó máa bá mi sọ. Káṣọpẹ́, bàbá. Ọmọdé èrè òmẹ̀là, ó lóun mẹ́là kátakàtà. Tó ṣe pé ẹ̀là kátakàtà báyìí ni bàbá ẹ̀là. Òṣájì gbìnìkì ń lo ní irun, lo ló dúdú, lo ní iṣẹ́ rádaràdà lójú rẹ̀. Eégún ńlá bínú lẹ́nu òsán ńlá tí ń bológbò lẹ́nu. Bàbá dúró ẹ má bínú ṣé nǹkan ẹ̀ńtọ́ aláṣọ fún mi sì ni pé ó ṣáà jí bí ni kí. Èèyàn tó fi nǹkan sọ gangan ń lo òṣájì gbé. Kò sí bí òṣèlè wá. Bàbá ẹ sọ fún mi ẹ bá ti sọ fún mi ó yẹ kẹ́yìn ti sọ fún mi pé kọ́lọ̀ báyìí náà máa gbé wá pé báyìí ló ṣe. Káṣọpẹ́, ìwọ ló jẹ́ kó wà nífura. Torí bó òṣájì gbé ni kí n bá fẹ́ wá ó lè wá lóbì. Ó lè wá lábarapá, ó lè wá láfọ́jú, ó lè wá ládití, ó lè wá lárọ. Kò sí bí òṣèlè wá ìwọ tó ṣáájú owó ló jẹ́ kó wà nífura. Béèyàn bá fi nǹkan sọ òun mójútó, béèyàn bá gbé nǹkan lé ọlọ́wọ́ òun mójútó, béèyàn bá ní o bá ń gbàdá ní òun mójútó. Mo pé mi kọ́ mo ní ṣọ́ọ̀pù ní sọ bó ṣe wá sọ pé kí ni àwọn ṣe bàbá ó yẹ kẹ́yìn náà ti sọ bí ẹ̀yin bá sọ pé ó yẹ kẹ́yìn ti discover nípa pé àwọn máa dúdú wọ́n máa bí kiri kó máa ṣe bí ní ṣe tó. Ẹni gbẹ́ kòtò gbẹ̀jì ẹni tó bọ́nú ẹ̀wọ̀n ọ̀dà lápá ibikíbi tó ti lọ rè dúró tí wọ́n gbé kinní ìwáṣọ ibẹ̀ ni kó máa lọ báyìí kó lọ rè gbé àpòwò torí bó bá ilé rí àpòwò pásáré òfurá ó jáná àjà òfurá àjájì ó ta ní káàdì èkúté. ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà ló gbé sí ọ̀dọ̀ kí má dúró. mọ́dúró ó ṣáàjì gbínìkì ó ṣáàjì gbínìkì mọ́dúró ó ṣáàjì gbínìkì. kí ni sọmọdé yìí tí ń sẹnu yangi mò ń bá a sọ pé èèyàn ti gbá pòwó wá oní kò gbé wá ṣé wọ́n rí ààfin ó sọdadú bí àwọn ọmọ mi lọ́wọ́ ni. ó ṣáàjì gbínìkì dákun mọ́ bínú o òṣà ńlá tí ń bológbò lẹ́rù eégún ńlá bíná lẹ́nu mo bẹ̀ ọ́ ọmọdé rẹ̀ ní òmẹ̀là tí ń pèlè là kàtàkàtà o tí ó sì mọ̀ pé là kàtàkàtà báyìí ní bàbá ẹ̀ là òṣà jí ń gbé nìke dákun mo bẹ̀ ọ́. Ìjẹ̀ṣà yìí dá wọ́n sọ pé bá mi dọ́ọ̀pù kan sọ́dọ̀ yín Ìjẹ̀ṣà wọ́n ní má Ìjẹ̀ṣà ìgbà lọ náà Ìjẹ̀ṣà èmi ni wọ́n ní bá mi dọ́ọ̀pù kan sọ́dọ̀ yín náà. Ìgbà ìgbà náà ilé tó fi fún nọ́mbà síbi tí mo tiẹ̀ ṣe lè pè àbí èèyàn máa ṣe gbé nǹkan ní nǹkan sọ́dọ̀ tó dẹ̀ bá ti ṣọ̀pá tó máa lọ. Ìjẹ̀ṣà Ìjẹ̀ṣà mi ò tẹ̀ ní ẹni tó kún kọ̀ tẹ̀ sọ bí tí bá tèmi wà kébí tẹ̀ pé kí n máa lọ. Ìjẹ̀ṣà. Bro àdúgbò ilẹ̀ ìgbé àbí. Bẹ́ẹ̀ni sá. Ẹjọ́ máa yí ni máa tó ń ṣe bàbá Ìjẹ̀bú bí. Ìjẹ̀ṣà yeah exactly. Àwọn ni mò ń béèrè mo ń wá wọn so mo ní kankan tó wà important tí wọ́n ní láti gbà lọ́wọ́ wọn mo wá rí pé wọ́n ti ṣọ́ọ̀pù wọn pa kí ló dé ìbò náà lọ ìbò ṣé ọjà gbé fún ibi nígbà tó ń jáde. Mo ti rí wọn lẹ́yìn rárá ti rárá mo ṣe ń bọ́ ta ní sin báyìí ni mo ti rí wọn rárá ti rárá. Ẹ tí rí wọn lé ní báwo lẹ ṣe ní rí wọn ó yẹ kẹ́ rí wọn náà báwo lẹ ṣe ń sọ̀rọ̀ báwo lẹ ṣe ní mọ̀bí tó ń lọ ẹ ó yẹ kẹ́ mọ̀bí tó ń lọ nàìyàn àti ọjọ́ ń gbé ládùúgbò ẹ ní mọ wẹ́rẹ̀ bá ọtí wọn pé ẹ wò wọ́n ṣe bẹ́ẹ̀ pé kí ni pọ̀ mú kọ́ báyìí pé tẹ́ èèyàn àti ọbàjọ́ wà ládùúgbò àti nǹkan tó pèèyàn sí àti nǹkan tó pèèyàn sí èèyàn ní láti máa mọ̀ fún proper information wọ́n lè sọ pé ẹ wá rí wọn rárá lé ní. Mo ti rí wọn rárá ti rárá torí ẹ̀ mi sọ pé mi rí wọn. ẹ mọ̀ kan mo ti wo bí kò sí phone number wọn bẹ̀ ṣé ẹ mọ̀ bóyá àdúgbò iná ń gbé. Down the street bẹ́ẹ̀ by your left ẹ bèrè wọn. So tí n bá lọ down the street by my left kí n bèrè wọn kí n ṣáà bèrè lọ́wọ́ anybody kí ni báwo ni kí n ṣe bèrè wọn. Ìjẹ̀ṣà náà ni ẹ ń pè wọn náà. Ìjẹ̀ṣà náà ni. So kí n sọ pé Ìjẹ̀ṣà bẹ́ẹ̀ ni sà. Akùtù kankan ẹ̀yin kò lè jẹ́ yín o ẹ ṣe. Ẹ káàsán uncle ẹ káàsán ẹ jọ̀ọ́ ẹ má bínú ó lẹ́nìkan tí mò ń wá ẹni tí mo dẹ̀ ń wá ìlélẹ̀ mo ti ṣe wàhálà gan kó tó di pé mo get bí wọ́n sọ fún mi pé bí ni wọ́n ń gbé bàbá Ìjẹ̀ṣà tó ń ta bàbá Ìjẹ̀bú
àwọn ni mò ń wà wọ́n nìkan tí mo fẹ́ gbà lọ́wọ́ mo dẹ̀ ti dé ṣọ́ọ̀pù ọ̀dọ̀ wọn ìgbà tí mo dé ṣọ́ọ̀pù ọ̀dọ̀ wọn wọ́n wá jẹ́ kó yé mi pé wọn ò wá sí ṣọ́ọ̀pù pé wọ́n ti ṣọ́ọ̀pù wọn pa wọ́n sì pa pé kí ló ṣẹlẹ̀ tó ṣe máa ti ṣọ́ọ̀pù wọn pa ńgbà tèmi fẹ́ gbà nǹkan ní ọwọ́ wọn bó ṣe wá sọ nìyẹn pa pé àwọn ò mọ reason tí wọ́n ṣe wà mo ṣàbẹ̀rẹ̀ pé ibo ni ilé wọn bẹ́ẹ̀ ni ẹ ṣe júwe àdúgbò ìfún mi yẹn mo ti wá ṣe wàhálà but at the end of the day ṣàwọ́ sọ pé ibi ni ọ̀dọ̀ wọn ẹjọ́ ṣé wọ́n wà ní kẹ́ bá mi pè wọ́n jáde kémi kàn tiẹ̀ rí wọn kí n dẹ̀ gba nǹkan mi tó wà lọ́wọ́ wọn kí n máa lọ. ẹ mọ̀ ṣe rí bàbá Ìjẹ̀ṣà tí ẹ bèrè ṣe bí bàbá Ìjẹ̀ṣà tó ń ta bàbá jẹ. exactly bàbá Ìjẹ̀ṣà tó ń ta bàbá jẹ. ṣe rí àwọn ọ̀gá ọlọ́kọ̀ọ́ òní bá mi tún ṣe wà. àwọn ọlọ́kọ̀ọ́ òní bá yín you see what I'm talking about ìrònú ṣọ̀tọ̀tọ̀ ẹ̀wọ̀n tó bá tẹ̀ pé ìrònú géèmù náà kó bá yín ṣe bí kò bá tẹ̀ dá nǹkan tèmi fẹ́ gbà lọ́wọ́ ju ọ̀rọ̀ géèmù lọ ṣé bí lónìí géèmù kọ́ èmi ní nǹkan tó wà tangible tó wà valuable sí life mi tí mo fẹ́ gbà lọ́wọ́ wọn ṣé torí ìrònú lónìí géèmù nǹkan tó kó sà wọ́n ti ṣíṣọ̀pù yẹn ò dáa wọ́n ti ṣíṣọ̀pù yẹn ò dáa kò dáa rárá ẹwúrọ̀ ẹ̀yìn sìn báyìí pé kí nìkan ọlọ́mọ oye tẹ́tẹ́ tí wípé kí ni ẹ̀wọ̀ tá a bá ti rí wọn sìn gbogbo òkè ṣòro wa máa di pẹ̀tẹ́lẹ̀ ẹ̀kọ́ bẹ́ẹ̀ mi pè wọ́n jáde kémi tẹ̀ gba àkọ́ tèmi tó wà lọ kémi dẹ̀ máa lọ ó bá tọ́ ẹ̀yìn adẹ́ fèsì wọn ìdájọ́ lè mọ̀. ẹ wò àti pé bàbá Ìjẹ̀ṣà jáde fún mi o bàbá Ìjẹ̀ṣà tá à ń sọ̀rọ̀ ń pa ẹ̀yẹ gọ̀gàn ní alẹ́ àná mọ́jú àárọ̀ yìí bàbá Ìjẹ̀ṣà ti kú. ajé. bàbá Ìjẹ̀ṣà ṣe kí ni. bàbá Ìjẹ̀ṣà ti kú nǹkan tó gbé mi gangan síbi báyìí tí mo fi ń ronú gangan. àkílẹ̀ sọ ìbáwọ̀ lẹ ṣe ń sọ̀rọ̀ báyìí lásòrí yóò pé báwo lẹ ṣe máa sọ pé bàbá Ìjẹ̀ṣà ti kú bàbá Ìjẹ̀ṣà kú for what wọ́n lè kú náà wọ́n ṣe máa kú torí kí ni ṣé ẹgbọ́n kan tí mo sọ ṣé kú nǹkan títì mo ló ní nǹkan tí mo fẹ́ gbà lọ́wọ́ ìdásí wọ́n kú torí kí ni. àìgbọ́ kí ló ṣẹlẹ̀ gan kí ló dé mo ní èèyàn ti kú ẹ̀dẹ̀bẹ̀ sí ní sọ̀rọ̀ àṣà yẹn fẹ́ bàjẹ́ ni mo ní èèyàn ti kú ẹ̀dẹ̀bẹ̀ sí ní sọ̀rọ̀ ibi tó wà níbàá mo ronú ẹ̀bẹ̀ sí ní sọ̀rọ̀ ẹ̀bẹ̀ sí ní pariwo. ẹ má bínú náà ẹ má bínú kí ló ṣẹlẹ̀ aláyé ẹ má ní sùúrù kò ṣe bẹ́ẹ̀ understand ẹ mọ̀ bẹ́ẹ̀ sọ pé wọ́n kú yẹn mọ̀ kí ni ẹ náà lè mí kọ́ mo ló sáré affect mi gan mentally pé kí ló ti máa yìí máa ṣe kú pé bàbá Ìjẹ̀ṣà like ẹni rẹ for what ẹ gba bí irú nǹkan ẹ mọ̀ kan tó ṣẹlẹ̀ ṣe mí favour ṣe lè jẹ́ kí n fi ojú kan òkú wọn báyìí kí n tẹ̀ bá ní gbólóhùn pé bàbá Ìjẹ̀ṣà kí ni rí tẹ̀tẹ̀ ṣe bá kú. ẹ lè fojú kan òkú bàbá Ìjẹ̀ṣà mọ́ wọ́n ti sin wọ́n. kí ló dé wọ́n tẹ̀ máa sin wọ́n kàrí ẹ kó kọ́ ní kọ́ ẹja wèrè ni. àwọn ṣe ní sẹ́ni tó kú wọ́n ṣe ní sẹ́ni tó kú tẹ́fẹ́ jẹ́ni tó kú ni wọ́n ṣe ní sẹ́ni tó kú. ayé ni máa bàjẹ́ ni ayé ni máa bàjẹ́ ẹni ṣàkó tó bàjẹ́ ẹni ṣàkó tó bàjẹ́ olórí burúkú tí máa bàjẹ́ máa dáná ẹni bàjẹ́ ẹni sọ́rí rẹ̀ ayé ni máa bàjẹ́ ni bàbá Ìjẹ̀ṣà ṣe máa kú abirú kílẹ̀ lẹ́yìn náà kílẹ̀ ókè ó dáa. bàbá mi ò rí gbé o mi ò rí gbé o bàbá mo ti dé ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà tó ń tán bàbá Ìjẹ̀bú mi ò rí báàgì mi ń bẹ mi ò rí gbé mi ò rápò owó tẹ̀sán pé màá rí gbé mi ò rí gbé. o rápò owó gbé. iṣẹ́ nígbà tí mo kọ́ dé ṣọ́ọ̀pù bàbá Ìjẹ̀ṣà báyìí mo ṣáà pé wọ́n ti bẹ̀ pa mo bá pa àríbo ní máa gba báwọn lọ́ọ́ ṣe bá ti ṣọ́ọ̀pù ẹ̀ pa wọ́n kọ́kọ́ jáde sí mi ló bá ní pé wọ́n ò ṣí ṣọ́ọ̀pù ìgbà tí màá ṣàfihàn ó ṣàpè àpé ọ̀nà lé wọn ó ṣàjúwe àdúgbò wọn fún mi mo bá ṣáà ń ṣe wàhálà mo ṣe wàhálà gidi gan ni o nígbà tí màá padà gẹ́sì lé wọn báyìí bàbá guess what bàbá Ìjẹ̀ṣà ti kú bàbá Ìjẹ̀ṣà ti kú wọn bàbá Ìjẹ̀ṣà ti gbàgbọ́ owó mi lọ́rùn. ọmọdé ìṣùrọ̀ ọwọ́ wo ní fi jẹ́ bàbá Ìjẹ̀ṣà ti kú bàbá Ìjẹ̀ṣà ti kú ò wá ń bọ̀ bí. kò síbi tí mo ti fẹ́ lọ ọ̀dọ́ yìí náà máa tún padà sí. tí ẹ mọ̀ ti ta o. bàbá ẹ má kí tèmi ta. ó mọ̀ tí ṣòfò dá. bàbá ẹ má jẹ́ kí n ṣòfò bí gbọ́dọ̀ ṣòfò bí gbọ́dọ̀ ṣòfò. o ti fi 500,000 ṣẹ́ burí kó o fẹ́ lò báyìí kátẹ́gùn sì fẹ́ dànù mọ́ lọ. o fẹ́ lọ nù. ẹ má jẹ́ kó fẹ́ lọ. àìdè ńgbà tó rí àpò owó gbé tó ní bàbá Ìjẹ̀ṣà ti kú dákun kí ni kí n ṣe sí báyìí. ètò ọ̀rẹ́ mọ̀ pé kí la fẹ́ ṣe. bàbá mi ò tiẹ̀ mọ̀ kọ́ta ẹ tẹ dákẹ́ náà dákẹ́ òun tó jẹ́ ẹ̀rín núrò tó ọmọdé rẹ ti pé kó dájẹ́ ó pẹja ó dájẹ́ ó ti pa ọ̀gìdìgbà ó sì wù ká mọ́lé. ó dà bàbá Ìjẹ̀ṣà tó ló kú yìí ṣé wọ́n ti sin ṣé wọ́n ti bo òkú rẹ̀ mọ́lẹ̀. ẹ wo ṣe rí question tẹ́ bèrè lọ́wọ́ mi is a very good question ṣe rí question yìí gan lèmi gan bèrè lọ́wọ́ ẹni tí mo rí nígbà tí mo débẹ̀ pé bàbá Ìjẹ̀ṣà dà tí bá tẹ̀ sọ pé wọ́n tẹ̀ sọ pé ẹ tẹ̀ jẹ́ kí n fojú kan kú wọn báyìí kí n bá nígbà náà pé owó mi dà kí ẹ gbé kẹ́kẹ́ gbọ́ mi fún mi pé sọ fún mi pé bàbá Ìjẹ̀ṣà pé wọ́n ti sin nìyẹn pé mi ò lè rò òkú wọn pé wọ́n ti sin wọn. wọ́n ti da ẹ̀pẹ̀ bú mọ́lẹ̀. nǹkan tó sọ fún mi nìyẹn. kí ẹlẹ́dàá rẹ̀ kú oríire nígbà tí ó jẹ́ pé wọ́n ti sin ọ̀nà kan wà tá a tún gbé gbà ibi tí ń ti pe ẹlẹ́dàá rẹ̀ tí yóò bá wa ní gbólóhùn aṣọ ibikíbi tó bá gbé wọ̀wọ̀ sí yóò sọ. bẹ́ẹ̀ni. òdòmùdòmù kí lòdò ẹwẹ́ domi ìhà dọ̀gọ̀dọ̀ àbàtà níjẹ́ra oríta bá ti bá òun níbẹ̀ ó jàre eru Ìjẹ̀ṣà ibikíbi tó o bá wà mo fẹ́ rí ọ bí mo ti pọ̀ya tó dá mi lóhùn léra
bẹ́ẹ̀ mo pe Ṣàngó ó dá mi lóhùn kóso mo pọ́n balùfọ̀n ó jẹ́ mi ní gbèjégbèjọ lóde ẹ̀rìn bàbá Ìjẹ̀ṣà o káàbọ̀ kúrìn ó kúrìn bí ológun ẹrú ẹ dákun èmi gangan tí mo pè ọkọ ni mo bọ́ ọ ní gbólóhùn ẹni tó ń wò yìí gan ló bá ọlọ́rọ̀ sọ ó yá mọ̀ bí bẹ́ẹ̀ ni ẹ̀yin. Bàbá Ìjẹ̀ṣà kí ló ṣẹlẹ̀ kí ló dé àpòwọ́ mi dà no kí ló dé ṣe máa gbé àpòwọ́ mi ẹ dẹ̀ kú just like that why would you die with somebody's property àpòwọ́ mi dájọ́ àbí kí ni mí ní gbogbo yẹn náà mo dẹ̀ wáyé ní sọ́wọ́n ẹ̀sùn pé ti kú ẹ bá mi gbá àpòwọ́ mi jàre. ká sọ pé kí n mọ̀ra nígbà rẹ̀ kí ló dé kó dé mi sẹ́gbẹ́ kí ló dé kí omi dà mí láàmú ká sọ pé. ẹ lè ní sinmi Bàbá Ìjẹ̀ṣà you can never rest in peace until you give me my money kí ló dé máa gbọ́ mi sálọ ẹ máa sọ pé fẹ́ ní sinmi ẹ lè ní sinmi o ẹ lè ní sinmi rárá àti rárá ni give me my money and you go to hell. Bàbá Ìjẹ̀ṣà ọ̀rọ̀ rẹ̀ ti dàbí ọ̀rọ̀ adìyẹ tó gorókùn ara ò lè rókùn bẹ́ẹ̀ lára ò lè radìyẹ rẹ̀ ibo ló gbà kó owó sí gan ní kókó. so àpò owó yẹn ni kébé mi gbé. ibo ló wà. kí ọmọ kọ̀ọ̀kọ̀ rẹ̀ kòkòrò ojú ló gbé orí yèé o orérùrérù orí bòtò ó jẹ o bàbá wí hàn ọ́ kí ọmọ kọ̀ọ̀kọ̀ rẹ̀ yèyé wí hàn ọ́ kí ọmọ kọ̀ọ̀kọ̀ rẹ̀ kòkòrò ojú ló gbé orí yèé o orérùrérù orí bòtò ó jẹ ìkúlé oyèyé láti iṣẹ́ ò ní gbomi mu ọ̀lẹ́tìkẹ́ ló burúkú wọn mi máa àlùkù sí báàgì orí burúkú ọ̀yá gbé kí wọ́n gbé tì mí ló burúkú ẹ̀dọ̀ náà kówé rẹ̀ ìkúlé òyìn arábé ara. o ti bọ́ o ti rí ibi tó gbé sí ṣé o ti mọ bẹ́ẹ̀ ẹ̀yìn kíá ká sọ pé nígbà tó wá fòkú lẹ́ẹ̀bí ṣé kí n máa bá arọjọ́ ní àbí kí n máa bá tò àbí ká máa ṣe tẹ́ǹtẹ́ ẹ̀yìn kíni kí ló tún sì ń dúró ṣe ń bí ẹ̀ṣẹ̀ èmi ni mo bá ọlọ́rọ̀ ni bí n bá fọwọ́ sí yan ọ lẹ́nu owó mọ̀ datọ́ lẹ́nu ni kéré ibú lọ́jà rẹ̀ àìsí àrànjú èmi mo pa ọ́ ni mo rò bó wọ́ wèrè ẹ̀rọ mọ́mọ́ jẹ́ kéèyàn ò ṣe kọ́sítọ́mà gbà ó ṣéṣe ká sọ pé yóò ti wá há mi lọ́rùn báyìí. ẹ̀gbọ́n kí lẹ wá. Actually báàgì mi ni mò ń wá ó ní báàgì mi kan tí mo gbé sí ọ̀dọ̀ bàbá Ìjẹ̀ṣà so bàbá Ìjẹ̀ṣà ló wá sọ fún mi pé àpé báàgì yẹn pé ìgbà táwọn gbé mi ọwọ́ bóyá nìkan bóyá àwọn mo ṣàpè báàgì yẹn pé wọ́n jù sínú lẹ́ńbí so mo wá wò pé báàgì mi tó jù sínú lẹ́ńbí pé kí n wá gbé so ni mo ń wá tí ẹ̀yin fi dé tẹ fi jáde sí mi. Bàbá Ìjẹ̀ṣà láwọn gbé báàgì sínú dẹ̀tì. Bàbá Ìjẹ̀ṣà mo gbé báàgì mi sọ́dọ̀ wọn ni bàbá Ìjẹ̀ṣà tó ń ta bàbá Ìjẹ̀bú. ẹ gbé jáde ẹ gbé báàgì jáde. ẹ gẹ̀ẹ́tì ó náà nǹkan tí mo sọ pé ó ní mo wá pé mi ò wá rí ń bẹ̀. àmọ́ so bàbá Ìjẹ̀ṣà tẹ̀ ń sọ bàbá Ìjẹ̀ṣà ti kú o. Dayọ̀ kí ló ṣẹlẹ̀. ẹ̀gbọ́n ó ṣẹlẹ̀ àtẹ̀dé ẹgbẹ́ ẹ lọ dé bí báyìí wọ́n ní bàbá Ìjẹ̀ṣà gbé báàgì àwọn sínú dẹ̀tì mo rẹ̀ ní kó gbé jáde wọn náà tún gbogbo bí látàrọ. bàbá Ìjẹ̀ṣà ti kú ṣé bí bàbá Ìjẹ̀ṣà tó ń pè bàbá Ìjẹ̀ṣà ibi ìlọ ń gbé wọn ti kú báwo ni bàbá Ìjẹ̀ṣà ṣe máa sọ fún mi pé àwọn gbé báàgì sínú dustbin ẹni tó ti kú gbé báàgì. ẹgẹ́ kan tí mo sọ sà nǹkan tí mi sọ ni pé bàbá Ìjẹ̀ṣà tí wọ́n ń ta bàbá Ìjẹ̀bú tí wọ́n ti kú yẹn so mo wá gbé báàgì sí wọn ní ọ̀dọ̀ kó tó di pé wọ́n kú so bó ṣe wá kú yẹn èmi kàn dé
shop wọn ni àmì mo kàn rí pé wọ́n ṣí shop so gbàgbọ́ pé wọ́n ṣí shop mo pè pé bag mi dà bàbá jẹjẹ kó so pé bag ẹ̀ mo ti rò pé ìdẹ̀tí ni o èmi ti jù sínú ilẹ̀ o ni mo ṣe wá síbi kí wọ́n bá pé bag mi tí bàbá jẹ̀ṣà gbé sínú ilẹ̀ kó tó di pé wọ́n kú o pé kémi wá gbé kúrò ní inú ilẹ̀ pé èmi ni bag o so nǹkan tó ṣẹlẹ̀ yẹn tèmi ṣe wá síbí náà pé so ẹbẹ́ mi gbé understand bag tèmi tí mo gbé síbí bí àìmọ̀ bí bag ṣe rí colour black báyìí ni kò ń ṣe bí pé it's not like a leather more like I don't know kò ń ṣe leather bí aṣọ báyìí ni ó ní ọwọ́ wà handy. The thing is nǹkan tẹ́ ń ṣàlàyé kò yé mi because báwo ẹni tó ti kú báwo ló ṣe máa ṣàlàyé fún yín pé òun gbé báàgì sínú dustbin but ẹ ti sọ wípé nǹkan tẹ́ ń rí àwa ò rí bọ́ Dayọ̀ màmá mo rí wọn ní àárọ̀ yìí tí wọ́n gbé báàgì kan jáde láti inú dustbin láàárọ̀ rẹ̀. ẹni bàbá tó báàgì náà dà màmá náà dà ẹni sùúrù àṣẹ ni. Màmá dà. Màmá gbé báàgì ó dẹ̀ ń gbọ́ òun lọ gbé sẹ́ńkù lé pé bóyá àwọn. Ìkúlẹ̀ yìí máa ń gbọ́ ìkúlẹ̀ báàgì ló ti dé. Bíbá. Sílẹ̀ ló ń wọn. Ẹni jaba. Torí báàgì. Kí ló ní wà ní báàgì rẹ̀? Kí ló fẹ́ fi báàgì ṣe? Ó ti máa kọjá ẹ̀gbọ́n ẹ̀. Àfi ká máa ṣọ́ ilé ìbàdí dáadáa o. Báàgì àwọn èèyàn jà wèrè o. Báàgì. Money! Kàṣọpẹ́. Aṣọ máa padà ṣọpẹ́. Ìdí ẹ̀ tẹnu mọ́gi tí ó dẹ́ gùn. Bọ̀bọ̀ kí ló dé? Kí ló dé tó fún mi ní wàhálà ṣe tó báyìí? Why? But finally, wọ́n lè lè ń bí náà. Wọ́n á gbà. We'll tell them, we'll teach them. Ẹ máa jẹ́ kí wọ́n mọ bí olówó ṣe máa ń live. We're gonna teach them. Tójí, ọmọ wa náà ni. He's been a good guy. Ó kọ́ ẹ pé àwọn mentality tálákà tó kọ̀ kúnrẹ́ ẹ̀ ni. But we're gonna teach him how it works. A máa jẹ́ kó yé bí wọ́n ṣe ń live life olówó. Gbogbo àwọn ìrònú poor man thinking tó máa ń ṣe pé kíní kankan báyìí lè ṣe wọn manage. Ó máa ṣe kíní kan tó ń fún ní 150,000 naira monthly tó ń rí bí owó. Àwọn kó wọn because pàdé mi náà ni pàdé mi ó máa jẹ́ bẹ́ẹ̀ dáadáa. Wọ́n máa oppress àwọn èèyàn. Gbogbo àwọn ọ̀rẹ́ tó máa ń ṣiṣẹ́ tó máa fowó burúkú lọ́yàn. Èmi máa dá company tèmi sílẹ̀. Mo máa sanwó fáwọn employees mi. Owó ńláńlá. Màá jẹ́ káwọn èèyàn mọ bí ó ṣe kọ́ ṣe máa sanwó fáwọn tó bá ń ṣiṣẹ́ lọ́ndà wọn. Yes. Ẹni tí post ẹ̀ kéré jù ní company mi máa gba 2.5 million per month. Yes, I can do it. Mo lè máa lọ lójú títì báyìí kí n kàn ríyàn kí n kàn sọ pé mo fẹ́ fún oníbàárà lókè náà pé ìwọ give me account detail. Èmi tiẹ̀ lè má ní account detail nù, màá kàn wọ ní mo lè ní kó bá mi ṣí bùsùn, màá kàn dúró yẹn báyìí gbà 3 million. Yes, èmi fi ṣe àṣírí ààbò fún ẹnìyàn. Yes, because this money is gonna be large. Ha! So finally, Kàṣọpẹ́ máa padà di bọ́lá. Kàṣọpẹ́ spending. Kàṣọpẹ́ money. Kàṣọpẹ́ bọ́lá. Joe, my blade. Yeah. Okay, so I'll go I'm a shitty one. Really. Tani yẹn.
Tani? Ta ló wà ńbẹ̀? Tani yẹn? Ta ló wà ńbẹ̀? Ẹ̀yin ni. Ẹ bá ti introduce ara yín bẹ́ẹ̀ ṣe wọlé náà. Mi mọ̀ pé ẹ̀yin ni. Oríṣà Jindbinikin, right? Mo sọ náà. Bukili tẹ wá ṣe bẹ́ẹ̀ yẹn fún mi. Ẹ má máa ṣe bẹ́ẹ̀ náà. Next time, má stress mi bẹ́ẹ̀ yẹn o. Kí n tó fojú mi kan bọ̀bọ̀ ẹ̀. Kí n tó fojú mi kan bọ̀bọ̀ tó ń pè lówó ẹ̀. Ó stress mi. Kò easy. Ẹ sọ fún mi pé method ẹ máa lò nìyẹn. Nǹkan tó sọ fún mi tẹ́lẹ̀ nípa pé okay o báàgì yẹn o ẹ kàn máa gbé wá mo dẹ̀ máa sọ iye tó bá wù mí sí o. Èmi mọ̀ pé method ẹ máa lò ẹ pé máa disguise ni ẹ bá ti máa disguise. Ṣé mo wá láti mo ṣe kí n tó rí kí ní ìṣá? But I'm just gonna say thank you so much. Like you're such a blessing. Mọ̀ mí. Àpò kówó sí rẹ̀ kọ́ ni mo wá gbà. Gba àpò kówó sí mi bí lè bí a pé ẹ wá gba báàgì ni pé kébì kó inú ẹ̀ kẹ́ gba báàgì lọ then kẹ́rẹ̀ tó fi bá mi fi gbé ìmí wà lánàá that time kí ló ṣẹlẹ̀? Ẹ̀mí rẹ̀ ni mo wá gbà. Rárá o ṣe máa wá gbẹ̀mí mi ẹ̀mí mi bíi ti báwo ta ni yín who are you? Ẹ lè gbẹ̀mí mi o ẹ lè gbẹ̀mí mi for what? Ẹ ṣe máa gbẹ̀mí mi ẹ lè gbẹ̀mí mi rárá. Èmi ní ikú àṣàrá ìlú tí adẹ́dà fún ní àṣẹ láti gbẹ̀mí lẹ́nu ẹ̀yin ènìyàn. Mr. Asarilo or whatever you call yourself, you know what you do for me? Ẹ̀yẹ́ kan fún mi ní time, mo ti jẹ yàgò ju kí n má jọ̀rọ̀ lẹ́ fún mi ní time kí n tẹ̀ fi náwó kí èmi náà ti understand kí n bọ́ọ̀lù kí èmi gbọ́dọ̀ ẹ̀jẹ̀ ẹ̀dẹ̀ kí n flex. Ẹ̀yẹ́ kan fún mi ní time díẹ̀, ṣé kan tí mo sọ yẹ yín just give me some time like ẹ wò bẹ́ẹ̀ pé mi ò ní náwó yẹn wisely in fact you be proud of me by the time bá bẹ̀rẹ̀ sí náwó yẹn ẹ kàn fún mi ní time kí n tẹ̀ fi jáyé kẹtẹ tó sọ pé kí ẹ bá ṣe bẹ́ẹ̀. Kàṣọpẹ́ kò lè ṣeé ṣe ṣé pé ìwọ ló ní kí wọ́n gẹ̀mí rẹ kú torí owó ṣèbò tí lówó ọ̀hún. Èmi ikú ti dé mo wá mẹ́rin rẹ lọ torí àsìkò tí wọ́n dẹ́rìn rẹ kú sí ti pé. Ẹjọ́ ẹ má pa mí. Ẹ̀dá ìbágbé jẹ́ forí. Ènìyàn ṣe pẹ̀lẹ́. Má máa gbé dustbin sínú ilé. Àbí kí ló ń Ẹ̀dá ẹjọ́ àbádẹ́ ti láì kó máa rẹ̀rọ létà wá. Wọ́n ṣe máa ń ṣẹlẹ̀ ní ẹran tó ti bàjẹ́ sí bus stop. Wọ́n á máa. Pẹ̀lẹ́ báwo? Ẹ wo ọ̀dọ̀ yín náà ni mò ń bọ̀ gbogbo onúlé àmọ́ nǹkan tó ṣẹlẹ̀ gbogbo onúlé kan ṣáà ń rùn ni kò yé mi mo ní kí n máa bọ̀ wá sọ́dọ̀ yín gan pé àbí ṣẹ́yìn lẹ ẹran àtijẹ́ta ni kò yé mi. No, wọ́n ti gbé ọ́fíìsì àwọn ibi táwọn ọlọ́mà tó máa ń dalẹ̀ sí lọ́jọ́ ta yẹn wọ́n ti gbé wá sí ọ̀dọ̀ wa lókè. Ó wà wèrè tó bẹ́ẹ̀ lọ́ọ̀kì ó ti lọ́ọ̀kì brain ẹ̀ mọ́. You are the first person as a short woman tó máa bá landlord sọ̀rọ̀ báyìí
ká sọ pé kọ̀ọ̀kan ti ẹ̀rùn nù compound yìí níjọ́ tí wọ́n ti dé láyé ṣọgbẹ́ pé òórùn máa ń rùn láti òkè báyìí kórùn wà lẹ́ báyìí ṣèbórùn máa ń rùn lọ sókè báyìí òórùn láti ilẹ̀ á wá sókè ó ní burúkú oúnjẹ tá a máa jẹ but anything that is coming from ìsàlẹ̀ báyìí á wá sọ́dọ̀ wa lókè everywhere ní compound ó ti dọ̀tí ju wọ́n gan fúnra ó dọ̀tí wọ́n á ní only person tí mo ní tó máa ń wá this woman pant red and black lónìí àwọn pátá tẹ́wọ̀n lè lò ní 2 months láì ti bomi ó kọjá láì yọ̀ báyìí ó máa ń rùn bìnàbìnà ní lúkà tí lè lẹ̀ wọ́n ní ká má gbélé lẹ̀ síbi ẹ̀kọ́ gbọ́ ẹgbẹ́ síta ẹ̀yọ́ mọ́tẹ́ bá ti gba face my face to wá sí flat by àdánwò ni. Ṣẹ́rí ìgbà tí òórùn yẹn pọ̀ tó balẹ̀ gbogbo compound yìí gbogbo ẹnu ọ̀nà gbogbo táwọn compound yìí ni mo ti lọ fi imú gbóòórùn ṣùgbọ́n gbà tí mo wá dé ẹnu ọ̀nà Mr. Kashope mo rí i pé ibẹ̀ ló sì gbalẹ̀ jù ni mo ṣe ní pé kí n wá ṣàlàyé fún yín àti mo tún wá kanlẹ̀kùn wọn náà mo kanlẹ̀kùn wọn ò dáhùn torí mo ṣe ní pé kí n máa bọ̀ wá sí ìgbà kí n wá ṣàlàyé fún yín. kò ní dáhùn bóyá wà yẹn ó yẹ kẹjọ fẹ́ra yín ni ó náà dọ̀tí o Kashope ó yẹ kó máa jẹ́ kádọ̀tí ó dọ̀ wèrè ní o ó yẹ kẹjọ fẹ́ra yín ni. olówó tún dọ̀tí. that's your s ẹni ẹ. àyè márùn mi létí. mo wọ́dà bó ṣe ń cope nǹkan tó wá jẹ́ kí dọ̀tí ẹ̀ kó jẹ́ grade 1 irùngbọ̀n ni wèrè wọn máa sọ̀rọ̀ ọṣẹ máa hó lẹ́nu ẹ̀ báyìí àwọn àbí irùngbọ̀n náà kí ọ̀fẹ́ èèyàn tó ní irùngbọ̀n kó máa brush bí àyìn kan tá ló máa bá fọ bí olóòbù kó ní sọ́bẹ̀. kálọ̀ káàbọ̀ sókè sódò ènìyàn ṣe pẹ̀lẹ́. Kashope. Kí ló wá lè ṣe báyìí? Kí ni? Ní kí n tiẹ̀ kọ́kọ́ ká tó palẹ̀ òkú wọn ká palẹ̀ owó mọ́ kí n sípò ẹ̀yẹn lè ní. Kí ni? Owó. Owó èwo ṣé owó yẹn jẹ́ ti ni? Owó ṣáà máa fi sìn. Àkílẹ̀ ló wá ń pariwo mọ́ mi. Mi ṣe ní pariwo mọ́ yín, adẹ̀dẹ̀ bí ẹ fẹ́ gbowó, ẹ ṣe máa gbé owó ọkọ mi. Jésù. Ọkọ ẹ̀dá. Ọkọ mi rèé náà. Ìgbà ọmọ bí ó ṣe ọkọ mi láti ilẹ̀ ni. Kí lè mú wa jẹ? Bàbá landlord, bẹ́ẹ̀ ṣe jẹ́bi ti báwo? Nísìnyí ìsìn tẹ ẹ rí owó ẹ ń sunkún ẹ pé wọn x ní kọ́ ni wọ́n ṣebí torí pé wọn ò ní owó lọ́wọ́ lẹ ṣe lọ fẹ́ bàbá arúgbó yìí ẹ tí ẹ bẹ̀rù tí ẹ̀yin bàbá arúgbó tó bá yọ sí lẹ́nu wàhálà ẹ lè yí ẹ lọ nìyẹn tẹ bá ń gbọ́ is gone ẹ ń sunkún sí ẹ. sórí nǹkan tó dálẹ̀ Doyin òun jẹ́ kí ẹ̀gbọ́n àwọn akí àpọ̀pọ̀ kó máa rọ́bìṣì èmi lórí òkú tó wà lẹ̀ so láàrin ìsìn ṣá mo ti sáré kúrò lọ́dọ̀ mo ti padà sọ́dọ̀ òkú ọkọ àmì mo ti padà sọ́dọ̀ ọkọ ẹ̀ rèé ìṣọ́ra kò sí wàhálà bóbìnrin ṣe jẹ́ nìyẹn ẹ mọ̀ tó ṣẹlẹ̀ báyìí now ẹ máa jà ó dẹ òórùn yìí pọ̀ because of your health ọmọ tá a máa ṣe wọ́n máa lọ ta náà so tàbá set to everything máa rí ẹ̀ ta we go outside. lọ síbo. máa lọ ta. ẹ mọ lọ́ládé òkú sanya. ṣíṣe o gba fúláàtì débí báyìí. ẹ gbọ́dọ̀ tẹ̀ sọ nísìn x yín kọ́ ni wọ́n ṣebí x yín ni wọ́n ìgbà tí wọn ò tí ì lówó lọ́wọ́ ẹ fi wọ́n lẹ̀ ṣe bí tọ́lẹ̀ lè ṣe lè fẹ́ bàbá arúgbó yìí ẹ rórí wọn funfun ti pọ̀ lórí wọn ìṣèwádọ̀rọ̀ wẹ sọ pé ẹ fẹ́ gba owó ẹ gbé obìnrin owó nìkan báyìí ibi tẹ́ bá ti rí báyìí nìkan tẹ́ bá ti rí jẹ́ lẹ́mọ̀ mi ò lọ síbi kankan o. as it is ṣé o mọ orò tá a gbọ́dọ̀ ṣe fún òkú tó wà lẹ̀ ṣé o mọ nǹkan tá a fẹ́ ṣe o fẹ́ fojú ẹ̀ rẹ̀ bọ̀ àbí o fẹ́ fojú ẹ̀ rí ibi àbí it's okay dúró ń bẹ̀ nǹkan tá a fẹ́ ṣe lélẹ̀ níta dẹ̀ ń sọ̀rọ̀ tá à ń sọ ń pa àwọn bọ́ìsì ó báàgì nísìnyí báyìí ó jọ báàgì tó máa fi ń gbé owó ransom tó máa kidnap àwọn èèyàn bẹ́ẹ̀ni òótọ́ ni ẹ̀ tó kidnap kó máa kó ìwà nulẹ̀ báyìí bọ́ọ̀ mo ń sọ pé bọ́ọ̀ yìí ràn kó anybody wàá pé àwọn tó máa ṣe secret court yẹn àwọn tó máa ń sábà ṣe number 1 èèyàn tó bá jẹ́ ntùnú kò ń sọ̀rọ̀ ládùúgbò kò ń ṣẹ́ nìtì wèrè náà ń sin bàgbà yẹ kò ní bẹ́ẹ̀ anybody sọ inú ẹ̀ ṣó ó máa nù it belong to something bóyá wáyé all the same níta máa ṣe ni. Okay tí àwọn ọlọ́pàá bá dé I have to call the police because wọ́n ti kó sínú ilé ọlọ́pàá ló máa gbé owó iná sí tọ́lọ́pàá bá dé tó bá fi lè gbé owó yìí wọ́n gbowó òkú dé station kéèyàn rí mọ́ IPO ló máa kọ́kọ́ yọ tiẹ̀ ń bẹ̀ kẹ̀rẹ̀kẹ̀rẹ̀ báàgì ẹ̀ máa empty ni so as it is èmi tí mo máa jẹ́ the principal person tó máa bá sọ̀rọ̀
ẹ̀yin máa lọ sáyé méjèèjì. Principal person. I'll take care of this money. Tí tọ́lọ́pàá bá mú àtàwọn fẹ́ kọ statement ṣé flat ní débi báyìí ṣé bẹ́ẹ̀ fi rent fẹ́mi àtọkọ mi ni àyẹ̀wò ṣé èmi ò ní kọ statement àti ìyàwó ẹni tó kú ṣé mi ní kọ statement ṣé mi ní kọ. Doyin sórí ẹ̀ yìí ni èwo lọkọ mi tó ń sọ kí lèmi jẹ́ sí. Sísí ṣé mi àtọkọ mi divorce ni husband of my youth rẹ o Landlord ọkọ mi. Gbogbo everything èmi máa kọ statement ó tún wá sáà so n ta ma. Ẹ ká ti fi gbogbo rẹ ẹ má ẹ̀ka rẹ. Gbogbo wa. Èmi náà mo máa tilẹ̀kùn èmi mo máa tilẹ̀kùn. Ṣọ́wọ́ ẹ̀ ní kọ́kọ́rọ́ wa ni. Èmi mo máa tilẹ̀kùn. Aṣọ́kùn ni mò ń bá gbélé. Ọkọ mi ṣé ẹ tán ni. Mo bá yín dára ara yín ni. Àkúnlẹ̀ ayọ̀ pín a ò mọ̀ à ń jọ rìn a ò mẹ́ni tó máa kàn àtẹ̀wọ́ làbálà a ò mẹ́ni tó kàn àyànmọ́ ògbógun ká gbéjẹ́ forí àyànmọ́ ògbógun ká gbéjẹ́ forí. Ire lọ́kàn mi fẹ́ ọlọ́jà ire bàbá ọlọ́jà ire ọlọ́jà ire bàbá ọlọ́jà ire. Ìgbà tí ọkàn mi ò tí mọ́ màyà gbéjẹ́ forí. Ìgbà tí ọkàn mi ò tí mọ́ màyà gbéjẹ́ forí. Ọlọ́jà ire bàbá ọlọ́jà ire. Tá a bá kọjú lábẹ́ tó gbóná tòun a máa jóni lẹ́nu.